àgbà ₦1 lọ́wọ́ aṣíwájú káṣíwájú lọ kó máa gbọ́ wọn pè wá pé ibi báyìí ní kẹ́ ti wá gbowó àbí kan ta fẹ́ lọ ṣe á dìde gẹ́gẹ́ bíi pé ìfẹ́ ọmọ káàárọ̀ òjíire là ń ṣe àṣìṣe pé ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ APC náà adúró nídúró pé ó ti di bẹ́ẹ̀ yẹn òun gbà tẹ́ máa rí pé gbà tí ìbò yẹn tó dé level kan ó dìjẹ́ ẹlẹ́yàmẹ̀yà. Dangote refinery ẹ lọ Dangote refinery àwọn ọmọ ìlú yẹn gan oníṣẹ́ ní Dangote refinery India ló ń fi bọ́ọ̀sì kó lọ sí ibi tó ń lọ tó ń dé lójoojúmọ́ torí pé labour wọn believe pé kò dàbí tiwa. ti jàjà kan nígbà kan mo ní gbogbo companies tó bá lè gba àwọn ọmọ ilẹ̀ wa àtàwọn ọmọ ìlú tí wọ́n bá lè ní 20% of their workforce ẹ jẹ́ ká lé wọn kúrò nílẹ̀ Yorùbá. ní lókè Ìrèwé níbi tí a ti gbé bí mi bọ̀ Etí Ọ̀sà ni mo dàgbà sí. Mo lọ sí iléèwé Methodist Boys High School ní ìpínlẹ̀ Èkó. Mo jáde ní iléèwé secondary ní 1998. Lọ sí Lagos State University a ṣe diploma in law. A parí diploma in law a ṣe degree. A parí degree wa lọ sí law school títí tó fi pè wá sí Council of Legal Education. So láti ìgbà yẹn níléèwé ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ti mọ̀ mí gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ẹ̀mọ ènìyàn láti iléèwé ni mo ti bẹ̀rẹ̀. A bẹ̀rẹ̀ pẹ̀lú Yoruba Council of Students. Àgbà tó yá a di Yoruba Council of Youth. Ní gbogbo ìgbà tí mo wà níléèwé yìí mo wà ní 200 level ni mo ti joyè Olúọmọ of Ado Kingdom ní Abúlé Àdó nígbà yẹn. Mo wà ní 200 level gbàgbà tá a tún ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adam àwọn ní bọ́ bá ṣe lú ní ọdún náà lọ́hùn so kó tó di ààrẹ gbogbo ilẹ̀ Yorùbá. So àwa ti lọ gẹ́gẹ́ bí àwọn ìrìnsẹ̀ wa mo jẹ́ olórí fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Èkó tó mọ̀ sí NANS ní Lagos Housing Chairman. Mo jẹ́ General Secretary ní LASU Student Union. Mo ṣe Acting Clerk Union. Mo contest Student Union President. So ní iléèwé gbà yẹn fọ́nkílẹ̀ ló ń pè mí so mo lákìkanjú tó bá di pé ká jà fún owó bí ìjọba fowó kún owó ẹ̀kọ́ àwa lè máa kọ́kọ́ rí wájú. Èmi ni first person nígbà tá a jà nípa àgbà tí wọ́n increase school fees ní lọ́dún náà lọ́hùn. Ìgbà yẹn Aṣíwájú ló fẹ́ hand over fún Fáṣọlá lọ́dún náà lọ́hùn 2005. Àdẹ̀jà ní gbogbo 2003 2002 LASU ṣe lọ́ngbà èmi ni mo gba 21 Marco buses lọ́wọ́ Aṣíwájú gbogbo both federal and state universities. Aṣíwájú dẹ̀ fún wa ó jáwọ́ ẹ̀kọ́ padà nígbà tó increase LASU school fees sí almost 65,000 lọ́dún náà lọ́hùn. Ó já padà wá sí 25,000. Ó tún ní àwa sọ pé àtún lè san 25 yẹn lẹ́ẹ̀kan pé kó jẹ́ ká máa san lẹ́ẹ̀mejì. Ó dín pé first semester ẹ̀ san 15 second semester ẹ̀ san balance 10. Ó dẹ̀ dáwó yẹn padà fún àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Èkó lọ through Bọ́lá scholarship board. Ọdún yẹn ni wọ́n increase scholarship board from 10,000 sí 35,000 nítorí ó ti bá wa já school fees sí 35,000. Ó wá dáwó yẹn padà fún àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Èkó under Lagos State indigene. So and based on those factors a wò ó pé nígbà tá a kúrò níléèwé ní àdúgbò náà wọ́n fẹ́ wẹ Ìkọ̀tà housing estate Lekki toll gate nígbà tí wọ́n fowó kún owó Lekki toll gate ní 2018. Èmi ni mo lead the struggle pé kí wọ́n lè tòlù toll gate Mobi ká tún dé Chevron ká tún tòlù ká tó tún dé sọ̀rọ̀ ní administration yà tún máa tó wà. Ewó mélòó la fi ń jẹun tí gbogbo àwa di kíni àdẹ̀bá gómìnà wa náà nígbẹ̀rẹ̀ pàkọ́ngbà pé nǹkan tó ń lọ yìí báyìí lè jẹ́ ká ṣàtúntò ẹ̀. Wọ́n dẹ̀ gbọ́ wa. So àwọn nǹkan míì tó bá ti dọ̀rọ̀ lẹ́ Yorùbá nígbà tí ní ọdún kan nígbà tí kò sí oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ Yorùbá tí ìgbà tá Aṣíwájú gan fẹ́ jẹ àwa ní ẹgbẹ́ tó takú lu àwọn Afẹ́nifẹ́re pé tí bàbá Adébánjọ ní àwọn ṣe ti Peter Obi làwọn ṣe. Mo ní ẹ wá bàbá ọmọ ẹni oníṣèdí fẹ́ bẹ̀rẹ̀ ká filẹ̀ kẹ̀sí ìdọ̀mẹ́lẹ̀ kò sí báwọn ará bí ìṣe lè fẹ́ràn wa tó wọ́n á sì fẹ́ràn ọmọ tí wọ́n jù wá lọ. Adẹ̀ tí àwọn Haúsá ti kọ́ wa ní ẹ̀kọ́ yẹn pé ohun tójú wa rí ní ti pẹ̀lú bá ṣe fún àwa la gbé Buhari wọlé. Ọjọ́ tí Buhari ti wọlé báyìí ló ti sọ pàkọ́nù tó ti da àti gbogbo omi ìṣanwó Aṣíwájú àti tíbẹ̀ àti gbogbo ẹ̀ ló dà sí igbó. Aṣíwájú jà nínú APC ni wọ́n fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì
Buhari fẹ́ bà APC jẹ́ ló ṣe lọ fowó kún epo ló jẹ́ pé kó lọ change currency pé APC ò bá lórúkọ Àtíkù á lè wọlé. Ìyẹn làwa rí ta fi wọ́n pé wọ́n dẹ̀ ti mọ̀ wọn Peter Obi ní vice Àtíkù. Báwo làwọn ará bí òṣè níjọ ní wọ́n ti jọ pínwùn pé ìwọ lọ sí Labour kó lè lọ reduce vote ní South East jẹ́ kémi dúró de North. Ó dẹ̀ rí bẹ́ẹ̀ tó bá sí pé orí ọ̀fẹ́ Ọlọ́run la fi jàjà yẹn fún aṣíwájú pé dandan àtún lè ṣẹrú àwọn Haúsá fún ọdún mẹ́jọ míì. Àwa wò pé a ti gbé jíròrò lórí pé ta ló lè kojú òṣùwọ̀n ní gbogbo àwọn tó contest ní sáà tó bá sọ tí aṣíwájú contest. Àrí pé aṣíwájú nìkan ló ní ọgbọ́n inú tó dẹ̀ ní òye. Ó ti jà fún democracy. Kò ṣe pé kàn déédéé kò ń ṣe àtọ̀húnrìnwá tó já wá. Ó wà lára àwọn tó pinlẹ̀ democracy tá wà nú ẹ̀. Ó jà fún pé nígbà tí ọ̀rọ̀ MK Abiola tí gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ àwọn náà wà lára àwọn tí wọ́n dáná àdẹ́kò lẹ̀. Gbogbo àwọn ìjà tí aṣíwájú náà jẹ́ bí akíkanjú táwa náà dúró lé ní pé jà fún ìlú jà fún adẹ̀wò iṣẹ́ tó ṣe nípínlẹ̀ Èkó pé ó gbìyànjú pé irú gbìyànjú yẹn kí ló dé táwa lẹ̀ káàárọ̀ òjìrè tí a ṣe fojúsùnùkù wọ̀rọ̀ yìí pé tá bá bọ́mọ tó wá tó èkúté ní ilé ẹni ní àlèlé ká forí pa kò dẹ̀ sí ọmọ ẹni òní jèjì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká filẹ̀ kẹ̀ sídìí ọmọ ẹlòmíràn bó ṣe lè hùn kó ṣe lè jẹ́ bí ẹgbẹ́ wa ṣe dìde nìyẹn. Àgbà £1 lọ́wọ́ aṣíwájú kájúwájú lọ kó máa gbọ́ wọn pè wá pé ibi ìbáyìí ní kẹtù wá gbowó àbí kan tá fẹ́ lọ ṣe á dìde gẹ́gẹ́ bíi pé ìfẹ́ mọ káàárọ̀ òjìrè là ń ṣe. Àṣìṣe pé ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ APC náà adúró ní ìdúró pé ó ti di bẹ́ẹ̀ yẹn. Òun gbà tẹ́ máa rí pé gbà tí ìbò yẹn tó dé level kan ó dìjẹ́ ẹlẹ́yàmẹ̀yà. Tàbá dẹ̀ di dórí afẹ́fẹ́ á jẹ́ kó hàn pé àwa dúró tán ni o lórí òtítọ́ dẹ̀ la ṣe dúró. Àdẹ̀ wá láti wá bàlújẹ́ àwo pé ẹni tó lè ní ọgbọ́n ọdún láti nǹkan ti bàjẹ́ jìnà ká wá lọ kóra wa sí under Igbo. Tá bá kóra sọ́ndà Igbo ní bá ṣe wà nígbà yẹn àwọn Igbo ti fi hàn wá pé Èkó tá jọ ń gbé gan is a no man's land. Àwọn gbá ẹ̀yin tẹ jáyálégbé tẹ wá ní ẹ̀ní landlord eléyìí ẹ ti onílé àlejò wọ́n ti ń júwe lẹ́nu ọ̀nà fún onílé nìyẹn pé eléyìí ó jẹ́ nǹkan tí àwa Yorùbá gbọ́dọ̀ jí dìde lé lórí o pé tó bá náà wọ́n ralẹ̀ wọ́n ń talé wọ́n ń ṣe gbogbo ẹ̀ pé ó dà pé ó ti ń sọ wọ́n di onílé pẹ̀lú wa. Onílùú dẹ̀ yàtọ̀ sára ìlú. Àwọn ọmọ onílẹ̀ a gbọ́dọ̀ ní ìfẹ́ ìlú wa ló wà lára nǹkan táwọn pé ọ̀rọ̀ yìí ó pín sóríṣiríṣi. So àwa wò pé nínú ilé gan-an ìran máa nínú ilé lọ́ta wa ìkùlé la ṣe ní gbé. Àwa wò pé ibi tọ́rọ̀ ilẹ̀ Yorùbá délé nìyí tí a bá wáṣọ̀ kan gbogbo ohun tí ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá tí mo jẹ́ ààrẹ fún tá à ń wá à ń fi ojú méjèèjì wá ni kí kábíyèsí Aláàfin tó kú láti ń wá ìṣọ̀kan lẹ káàárọ̀ òjìrè pé bàbá adídì pé àpérò kan ní ọdún náà lọ ó kù oṣù mẹ́wàá lẹ́yìn ọdún after nígbà tá a parí program yẹn ni kábíyèsí Aláàfin gbéṣẹ̀ lọ́dún náà lọ́hùn pé a ti rí pé ibi tọ́rọ̀ ilẹ̀ Yorùbá ń lọ aṣíwájú fẹ́ jáde Ọ̀ṣínbàjò jáde ó wá dàbí ìgbà nípa wa lọ sọ́ra lóko ní ọ̀dọ̀ àwọn Buhari dẹ̀kẹ̀ wọ́n tan Ọ̀ṣínbàjò láti fojú ẹ̀ ìwé ná pé tó bá ti kọ́ ọmọ tí wọ́n bá ti ọmọ náà là rán síná lọ́ọ́ fi ṣe kò wá ságbà lẹ́ẹ̀lẹ́ Yorùbá mọ́. Àwọn bá wa kò sí bó ṣe fẹ́ tó ètò yẹn ní ẹgbẹ́ wa fi dúró pòkè ká wá ṣọ̀kan ibi tá a ti ń wá ṣọ̀kan lọ tá a ń wá ṣọ̀kan gbogbo àwọn ọba wa pé kí a ní àpérò tí k'Aláàfin kó yọ́nú sífẹ̀ torí pa mọ́ tí tó wà ńlẹ̀ nígbà tí Ọọ̀ni àná Olúbùṣe kábíyèsí kí bàbá kẹ́pẹ́ nígbà tí kí bàbá tó gbéṣẹ̀ ni àwọn àti Aláàfin àná náà tó ti jọ pínmù lórí àwọn nǹkan kan tẹ́gbẹ́ ta bá ń wò nínú lórí social media lé nínú wa máa ń bàjẹ́ nítorí pé wọ́n foró yẹ́rọ ni. So nǹkan yẹn wà lára ta fi pé ẹ jẹ́ ká wá ṣọ̀kan ṣùgbọ́n gbogbo bá ṣe bí ká gbégbèsẹ̀ yẹn a ṣe program yẹn kábíyèsí Aláàfin rán ọmọ wọn wá sí Ifẹ̀ ṣùgbọ́n wọn ò wá ní 1st of May lọ́dún náà lọ́hùn bọ́ yẹn ò jẹ́ pé kò kán lóminú pé torí pé a nígbàgbọ́ pé bó ṣe lo wo Ọlọ́run ọba ní ìṣọ̀lá ẹ̀ àwa nígbàgbọ́ yẹn pé ibo là ń lọ ibo la ti ń bọ̀ ibo la wà gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjìrè tábà tẹ̀ wá wò pé ní sáà olóṣèlú táwa wà yìí ṣé
gbogbo ohun tá à ń jàjàgbara lé lórí ṣe àti jèrè. Wọ́n máa ń èrè lọ́mọ ọlọ́jà ń jẹ. Nínú democracy Yorùbá ló gba òmìnira fún Nàìjíríà. Àwa la move motion. Abá ka ẹ̀nà orò Ẹ̀dó àti gbogbo wọn sílẹ̀ Ìgbò ọ̀dọ̀ wa ni wọ́n. Ọmọ ilẹ̀ Yorùbá gbogbo wa. Yorùbá ló move motion, Yorùbá ló second ẹ̀. Ìgbà tí gbogbo ẹ̀ wá délẹ̀ yìí sí ajá lálákọ̀ọ́kọ́ àwa ló fi gúnṣẹ́ nígbà Awólọ́wọ̀. Wọ́n máa Awólọ́wọ̀ fún tracing lórí pé kí ni lórí development náà tó ṣíwájú láti máa bẹ̀rẹ̀ ni. Àtúrí pé àìsàn àti ẹ̀ tún lọ. Abíọ́lá tún dé. Ọmọ Abíọ́lá náà wọ́n jí sí kòtò. Kí ló dé wá fà? Kò sí ṣọ̀kan láàrin àwọn ọmọ káàárọ̀ oòjíire. Tá bá tún wá wò ó pé ibi tá wá dé yìí ìran mẹ́ta kì í tòṣì. Ẹ jẹ́ ká dúró. In fact ní gbogbo sáà yẹn ẹlòmíà máa wò mí pé ṣebí mi ni mo jà ní Èkó tí mo ń bá gọ́ọ̀mẹ̀ntì ìjà lẹ́kọ̀ọ́ pé wọ́n fẹ́ wọlé ní kọ̀tà, tó bá fẹ́ ṣe léèmú ti bọ́ síwájú, bọ́ bá fowó kún epo, bọ́ bá fowó kún iléèwé àtijà. Ó ṣe wá jẹ́ inú ìjọba yẹn náà ni mo fẹ́ mi ní ó yàtọ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ojúṣùnùkùn ni. Tí a bá dìde ká gbárùkù tọmọ ẹni, ara tá a fi sòkò sí wa la ṣe ní. Ẹgbẹ́ wa ohun tọ́lọ́run dá sílẹ̀ ni. Ohun tọ́lọ́run bá fi òǹtẹ̀lù ni. Torí pé tá bá sọ pé àwa la dá sílẹ̀, a fẹ́ sọra di pé àwa la dá lé ayé sílẹ̀ nìyẹn. Ṣùgbọ́n a fi orúkọ Ọlọ́run fi dúpẹ́ pé láti 1999 18th March láti ń tukọ̀ ẹgbẹ́ yìí bọ̀. Tá à ń fi òye gbé bọ̀ díẹ̀díẹ̀. Látọdún náà lọ́hùn láti ní ìmísí lórí ọ̀rọ̀ ìwé òfin pé ilẹ̀ Yorùbá yóò lófin. Àti láwọn òfin kan tá a ti gbé kalẹ̀ láti ìgbà yẹn tá ń wò pé okay, báwo la ṣe lè ní ìgbàgbọ́ lórí ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá tá à ń sọ iye oríṣiríṣi ẹgbẹ́ ló wà ńbẹ̀, ALOPC, a ní Afẹ́nifẹ́re, ẹgbẹ́ ìlú kéréje ni. Ṣùgbọ́n ẹgbẹ́ wo ló fẹ́ dúró fún ìran Yorùbá? Tá bá délẹ̀ Ìgbò wọn ní Alaafin&Ooni+Igboho Council ni. Alaafin&Ooni+Igboho Council. Bó ní Yorùbá Council wà. Ọlọ́run dẹ̀ fún mi ní ìmísí yẹn gẹ́gẹ́ bí olùdásílẹ̀ Yorùbá Council. Tá bá dé àwọn Haúsá wa ní Arewa Consultative Forum, gbogbo ilẹ̀ wọn ló ń bá sọ̀rọ̀. Bá délẹ̀ Ìgbò wa ní one Igbo land ní Ọ̀hánèzè, àwọ̀ wa ní. Ohun tí bàbá Awólọ́wọ̀ fi lélẹ̀ ẹgbẹ́ ọmọ Odùduwà ni. Ààrẹ ẹgbẹ́ ọmọ Odùduwà mọ́ ńlẹ̀ ńsìn. Tó bá wà ní òun làbá fi àbá continue. Ṣùgbọ́n inú mi dùn láàrin àwọn ìrìn mi. Mo wá ọgbọ́n lọ síbi tó ti ń wọ́gbọ́n nílé bàbá wa Awólọ́wọ̀. Inú mi dẹ̀ dùn lọ́dún náà lọ́hùn tí màmá wa Tòkunbọ̀ Awólọ́wọ̀ Dòsùnmù. Wọn ò fún mi ju ẹ̀bùn kan lọ ju ẹ̀bùn pé gbogbo ìwé tí bàbá Awólọ́wọ̀ fi lé ayé wọn kọ, gbogbo ìwé wọn pátá òun ló fi ṣe ẹ̀bùn fún mi pé ó dàbí kí Jésù sọ pé nínú báyìí wá ní pé silver and gold have I not, but what I have òun lélẹ́yìí. Ohun tí wọ́n á ní wúrà àti fàdákà, ṣùgbọ́n eléyìí gan ó ju wúrà lọ, ó ju fàdákà lọ. Gbogbo nǹkan tá a fi ń ṣe ọgbọ́n àwa kà ń pé gbogbo ọgbọ́n tí bàbá Awólọ́wọ̀ ní yìí, bàbá Awólọ́wọ̀ tí ì lo 5% gbogbo ọgbọ́n yìí, ọgbọ́n tó fi dá WNTV sílẹ̀, tó fi dá gbogbo ẹ̀ sílẹ̀, tó fi ń kọ́, tó fi ń fa agriculture mọ́ra wọn, táwọn èèyàn fi ń lọ sílé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́. 5% ọgbọ́n yẹn, bìkọ́ látọdún náà lọ́nà bàbá Awólọ́wọ̀ ti fẹ́ dá aerodrome sílẹ̀ ní OAU. By that time a ti máa ní pilot ní gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ti gbogbo wọ́ọ̀fù gbogbo kínní tí ó di ohun tí wọ́n ń pè lẹ́kọ̀ọ́ lé. Ìgbà yẹn under Awólọ́wọ̀ ni bàbá Jákàndé wà. Gbogbo ohun tí bàbá Jákàndé ń ṣe káàkiri ní bàbá Jákàndé ìrìnsẹ̀ èjì ni. Gbogbo nǹkan yẹn àwa wò nígbà tí máa wọ ẹ̀kọ́ ọ̀fẹ́, èmi náà ń jà fún ẹ̀kọ́. Máa wò pé fún ìjàgbara ọmọ gbogbo nǹkan táwọn bàbá Awólọ́wọ̀ ní, bó jẹ́ nítorí pé àjọjọ́ ọmọ oṣù Máàṣì ni 60 ní bàbá, 18th ní mí náà, tàbá jọ wò Pisces là ń ṣe ẹ̀. But that to show pé mo nígbàgbọ́ nínú Awoism credo, ó dẹ̀ wà nínú nǹkan tá a fi tẹ Yorùbá Council Worldwide dó.
tẹ́gbẹ́ yẹn fi wà tó fi world headquarter ṣe sí Ilé Ifẹ̀ ní ààfin bàbá wa Ọ̀nìrìṣà bẹ́ẹ̀ ni world headquarter wa national headquarter ilé ààfin Aláàfin of Ọ̀yọ́ ni because àgbè ní gbóṣì ìbílẹ̀ Yorùbá ṣe wà la ṣe tó ẹgbẹ́ la ṣe ń bá wọn a fi ìgbésẹ̀ àwọn ọba wa la fi ń to ibo lórí ibo lẹ́sẹ̀ ibo láàrin báwo la ṣe fẹ́ mú so gbogbo every other chapters àti tó wà ní America tó wà ní Europe tó wà ní gbogbo ilẹ̀ Nàìjíríà àwọn tó wà ní 19 gbogbo àwọn ọba Yorùbá ilẹ̀ Yorùbá tó wà ní 19 northern state wọ́n wà ń bẹ̀ àwọn ọba tó wà ní Calabar tó wà ní south east wọ́n wà ń bẹ̀ àwọn ará ilẹ̀ Yorùbá gbogbo ọmọ káàárọ̀ oòjíire òun ni ẹgbẹ́ wa fi òǹtẹ̀lù true kábíyèsí Ọ̀nìrìṣà bàbá wa Ọ̀ọ̀ni Adéyẹyè Babátúndé Ẹnìtàn tó ṣe fi òǹtẹ̀lù 1st of May of every year gẹ́gẹ́ bí àyájọ́ fún ọdún ọmọlúàbí torí pé gbogbo ọdún là ń ṣe nílẹ̀ Yorùbá ṣùgbọ́n kò sọ́jọ́ kan tá a yàtọ̀ fúnra wa ń pé àjọ fẹ́ fi ṣe àpéjọ gbogbo ọmọ Yorùbá Ìgbò lọ́jọ́ lẹ tí wọn tó bá ń ṣe yam festival wọn ni wọn ò dẹ̀ fi pé àwa la máa ń yẹ pé ọdún tó bá ń ṣe ọdún òòṣà ọdún ọlọ́jọ́ ọdún Ògún à ń fẹ́ lọ síbẹ̀ nítorí pé gbogbo wa nílẹ̀ Yorùbá láti gbẹ̀sìn àti gba mùsùlùmí àti gba kìrìsìtẹ́nì so àbáláyé gan ta wà nù ẹ̀ gan à ń bá wọn pinnu ọ̀wọ̀ à ń bá wọn pín ìjókòó pẹ̀lú ẹ̀sìn méjèèjì ni torí babaláwo lè ní ìsìn bó ṣe ń bọ̀ láti yídì ló máa lọ dáfà oníṣègùn kìrìsìtẹ́nì gan bó ṣe ń bọ̀ láti sọjí ó ti ń lọ ṣe nǹkan tiẹ̀ so a wà láàárín méjì ló jẹ́ kí ẹgbẹ́ wa wò pé ọdún àyájọ́ fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire la pè ní ọmọlúàbí nítorí pé àpèrò orúkọ wa nìyẹn tá a ṣe ń lo mọ́tò pé Yorùbá ni mí ọmọ káàárọ̀ oòjíire torí ilẹ̀ káàárọ̀ oòjíire la wà ọmọlúàbí dẹ̀ ni wá torí pé ìwà pẹ̀lẹ́ ọgbọ́n inú òun Ọlọ́run fi jíǹkì wa ńlẹ̀ Yorùbá a dẹ̀ nígbàgbọ́ lórí àwọn nǹkan yẹn lẹ́gbẹ́ wa ṣe mú lókùnkúndùn pé ìṣọ̀kan ńlẹ̀ Yorùbá ó ṣe pàtàkì. ó dàbí ọdún kan lọ́hùn wọn lọ fẹ́ ṣe election ta ló máa jẹ́ adarí ilẹ̀ Yorùbá bó tilẹ̀ jẹ́ pé ohun tó kọ́ tó parí election yẹn wọ́n wá gbé bàbá Bánjí Akíntóyè àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọn náà lọ ṣe election fún wọn wọ́n máa dìbò wọ́n dìbò ní Ìbàdàn ìgbà yẹn Omíyalé Adémọ́lá Omíyalé wà ń bẹ̀ ìgbà yẹn tó ń ṣojú Yorùbá Council of Youth fún wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wá dìbò nígbà tó dìbò wọ́n ní pé bí Aṣíwájú ní vóòtì 2 àbí 4 pé bàbá Bánjí ló ń win ní ìbò pé bí 57 mo ní irú ìbò wo lélẹ̀ pé a kì í fi ìbò yan ọba nílẹ̀ Yorùbá a ní ìpínlẹ̀ lórí gbogbo ohun tá a bá ń ṣe afárégá lọ́dún náà lọ́hùn pé torí pé àwọn kan fẹ́ lè gbórúkọ mílíọ̀nù pé mo yan Aṣíwájú mo ní no mi ò sí ń bẹ̀ mo rí ju press release but ìran kan ń lọ ìran kan ń bọ̀ ni nígbà táwọn bàbá Awólọ́wọ̀ wà ń gbà yẹn ìjíǹjí kùtù wa sínú ayé rúdurùdu Nàìjíríà tí wà formed òyìnbó ló sì ń pín omi lé wa lọ́wọ́ ohun tí ẹgbọ́n òyìnbó tí wọ́n lọ kọ́ tó bá ń pé China ló dá wa lóko ẹrú náà èdè China la máa gbọ́ ṣùgbọ́n àwọn tó rí ọgbọ́n inú wa ni wọ́n kó wa lẹ́rú táwa náà lọ jà fún òmìnira ṣùgbọ́n láti ìgbà yẹn àwọn ìrìnsẹ̀ táwọn bàbá Awólọ́wọ̀ àtàwọn Kwame Nkrumah àti gbogbo wọn jọ ń ṣèpàdé tó ní kálukú padà wálé wá tú àwọn èèyàn tiẹ̀ ni ó jẹ́ káwọn bàbá Awólọ́wọ̀ jẹ́ aṣíwájú ọgbọ́n yẹn ni bàbá Awólọ́wọ̀ fi jíǹkí àwọn bàbá Ayọ̀ Adébánjọ bàbá Akíntóyè gbogbo wọn jọ wà pẹ̀lú bàbá Awólọ́wọ̀ ni o sẹ́nítọ̀ ni wọ́n gbogbo wọn lọ́jọ́ ní bàbá Ayọ̀ Adébánjọ àwọn náà jẹ́ lára àwọn aṣojú fún bàbá Awólọ́wọ̀ nítorí ẹ̀ ni gbogbo wọn tó bá ń sọ pé Awólọ́wọ̀ disciple ni àwọn wọn òótọ́ ni ṣùgbọ́n àwa náà tán àwọn ọmọ tó bí iná àwa náà wò ń pa Awólọ́wọ̀ disciple àwa náà ẹ̀yin tẹ́ bá ṣe nígbà àwa náà gbọ́njú bàbá Awólọ́wọ̀ ṣùgbọ́n ẹ̀yin lẹ bá wọn rìn ṣùgbọ́n tá bá wo púpọ̀ nù ohun tó dífá fún ìfàsẹ́yìn wa ìjà àárín àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá nígbà náà lọ́hùn ni tó fàjà Akíntọ́lá àtàwólọ́wọ̀ ìjà yẹn bẹ́lẹ̀ débi pé gbogbo àwọn Abrahamadé Sànyà gbogbo oníkàkú ló nípinnu ẹ̀ ibi tá a bá sọ dé ni wẹ́ẹ̀tì ẹ̀ ti jáde ní other things náà wọlé wá àwọn ìjà yẹn ká ti mọ̀ pé ogun la fi bílẹ̀ Yorùbá o ogun
tá ń jà pẹ̀lú àwọn táwọn ará Ọ̀yọ́ ń jà pẹ̀lú àwọn nọ́ọ̀tì lọ́hùn ní obílẹ̀ Yorùbá tá ń jẹ́ Yorùbá lẹ́ni. Ṣùgbọ́n ogun àtẹrú táwa gan ń kóra wa látọdún tó ti pẹ́ kò tán lẹ̀, oróyìn ò tán lẹ̀. Àwa tún wá dé ìgbà tá bàbá Awólọ́wọ̀ náà tún wò pé gbogbo ọgbọ́n inú tó ní, bàbá lè jẹ́ alákíkanjú, ó lè jẹ́ ẹni tó ní ìgboyà, kò ń ṣe ẹni tó máa ń gba ìwọ̀sí. Fún ló jẹ́ káwọn èèyàn fi bẹ́ẹ̀ máa lè rí Awólọ́wọ̀ bí ìgbà rẹ̀ pé gbogbo nǹkan ti lé mọ́ jù. Ẹ mọ̀ pé tó lórí bá wà ńgbà míì, àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ló máa lè ṣàpèjúwe. Lára àwọn ọmọ bàbá Awólọ́wọ̀ làwa náà, ọmọ làwa. Ṣùgbọ́n inú wa dùn pé bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe ti wá délé ní, àwa wò pé tẹ́lẹ̀ bá lóun lọ̀gá, tí òun náà ní òun lọ̀gá, wọ́n dẹ̀ máa ní ọ̀gá méjì ò lè wà náà kọ̀ọ̀kan náà. Ẹgbẹ́ wa wá fi òǹtẹ̀ wò pé tátẹ̀ lọ̀gá tọ́lọ́run fi sílẹ̀ Yorùbá lẹ́ni. Ta ló lórí gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè? Nígbà wáṣẹ̀, ọba ló lórí ìlú. Ohun tó bá fọ́n ní ìlú gbọ́dọ̀ fòǹtẹ̀lù tó gbọ́dọ̀ tẹ̀lé. A ti wá wò pé ní gbogbo ilẹ̀ Yorùbá lẹ́ni, Ọlọ́run ti jogún Ilé-Ifẹ̀ pẹ̀lú Ọọ̀ni gẹ́gẹ́ bí olórí aládé gbogbo. Àwọn òyìnbó tó dẹ̀ gbé democracy àti gbogbo ẹ̀ wá fún wa yìí, British Empire làwọn náà ń lead kan tó di pé gbogbo ẹ̀ ti di democracy lẹ́ni. Bọ́ bá pè ní Yorùbá, Ọ̀yọ́ Empire làwa náà nígbà tó Ọ̀yọ́ Empire fẹ́ ipò Ọọ̀ni dàbí the ceremonial president, the prime minister la máa ń fi ipò Ọọ̀ni Aláàfin wò. Lágbẹ́ wá fi wò ó pé ó pọn dandan ká wárìrì padà sí ẹsẹ̀ àwọn lọ́ba wa. Torí tẹ́lẹ̀ bá ní èmi lẹ̀gbọ́n, tí táyé lòun dé òun lèmi lẹ̀gbọ́n, tí a bá lọ síwájú ẹnìkan sọ̀rọ̀, gbogbo ilẹ̀ Yorùbá ti fòǹtẹ̀lù à ń lọ Yorùbá nation, olórí náà ni. Àwa kan a lọ o, àwa náà dúró Yorùbá land ni o. Àwa kan a fẹ́ wo olóṣèlú o. Tá bá jọ ń fohùn yíra wa lọ́wọ́ báyìí tá à ń yẹra wa lọ́wọ́ wò, ìpínyà ṣẹlẹ̀, ìjà dé. La ṣe fi pé kábíyèsí ọ̀tá lọ bá kábíyèsí Ọọ̀ni Adéyẹyè Babátúndé Ẹnìtọ́gúnwùsì CFR Ọ̀jájá kejì kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀. Bí bàbá, ohun tó ń lọ láwùjọ yìí kò fẹ́ẹ̀ tẹ́ wa lọ́rùn. Ó ti pọn dandan káwọn ibi tá a pè lórí wa kí n fi ń tẹ̀lẹ̀. Àwọn láàrin àwo tó pè yín gẹ́gẹ́ bí ipò yín bí ọba. Ṣùgbọ́n a fẹ́ fi ẹsẹ̀ yín, ojú yín, àtọwọ́ yín, a fẹ́ tọrọ àyè láti fi gbé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá. Torí kò sí ìṣọ̀kan láàrin àwọn ọba wa nílẹ̀ Yorùbá. Torí ibi tá a pè lórí ìgbà tó gbọ́n tó yẹ kó jẹ́ lieutenant tiẹ̀, tó ń bá ń dulẹ̀, tó ń bá ń ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kun, toríṣiríṣi dẹ̀ ti wà ńlẹ̀. Ẹ̀mẹ̀kẹ́ mo sọ̀rọ̀ kan mo ní wàhálà wà nígbà tí Alaafin&Ooni àti Ọọ̀ni. Wàhálà dẹ̀ ti wà nígbà bàbá wa Yaya Awólọ́wọ̀, nígbà Bọ̀dé Thomas àti Alaafin&Ooni. Gbogbo alamọ storyline yẹn tó bí. Ohun tó bí, oró tó bí yẹn, ó sì máa gbinlẹ̀, ó máa lọ dìrandìran ni. A dẹ̀ fẹ́ pa inú wa, fẹ́ pa oró yìí. Torí pé bí àtúntò là ń bá yẹn. Àtúntò yẹn ni ẹgbẹ́ wa fi wò pé gẹ́gẹ́ bí ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá, jẹ́ ká wọ́jọ́ kan pàtó, ká fi ṣe àpérò fún àwọn ọba wa. Pé ohun tó bá ń kan wá lóminú pẹ̀lú ìjọba, ó yẹ káwọn ọba wa gan lè dìde kán tara ṣàṣà, kí wọ́n lè máa wà lára àwọn discussion wa. Need the councillor, need the House of Assembly. Torí púpọ̀ nínú wọn, òye ilẹ̀ Yorùbá gan òye wọn. Báwo ni ìpínlẹ̀ ìṣẹ̀wọ̀n, báwo la ṣe lè ṣe àwọn ìgbéga lórí ètò ọ̀gbìn? A lè dá gbin tòmátò tí ilẹ̀ Yorùbá tó bá ní èèyàn dé nílẹ̀ Yorùbá lè ní àlòkù kankan tá a fẹ́ lọ mú oúnjẹ wá. Ọdún kan gbà táwọn mọ́là àwọn Haúsá tajà nígbà ayé Buhari, tí wọ́n ní pé kán má gbé tòmátò wá sílẹ̀ Yorùbá. Ó dájà lẹ̀ lọ sí Gàngán, ó dájà lẹ̀ lọ sí gbogbo Ọ̀yọ́. But tó bá tẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni pé kán má gbé oúnjẹ wá, ṣé bébí ò bá ṣe pa wá kú nìyẹn? Torí pé àwọ̀ ní oko tí wá ń lé mọ́
tá fẹ́ lọ gbogbo tílé òsì oko ẹ̀ gangan ò ṣe é lọ gbogbo oko tó yẹ kó jẹ́ ìdáko wa gan gbogbo àwọn tó yẹ kó jẹ́ ìdáko láwọn tó yẹ kẹ́ lè tán pé àwọn gan táwọn dán lọ sí oko lélẹ̀ gbogbo nǹkan ìlà fẹ́ sọ pẹ̀lú àwọn ọba wa ọ̀rọ̀ Nàìjíríà tó ṣe ń lọ yìí ọ̀wọ́n gbogbo epo àwa kọ́ ni kí ọ̀dọ̀ àwọn ọba ní ó yẹ ká máa lọ àwọn ọlọ́mọ bó ṣe máa bá olórí orílẹ̀-èdè sọ̀rọ̀ àti gómìnà wọ́n ní direct access sí àwọn èèyàn ibi táwọn ò lè dé àwọn ọba wa débẹ̀ tó tábà náà yan Kásìgbé àti Tàmẹ̀dó àfijẹ́ olórí ilẹ̀ Yorùbá ṣó lè kanlẹ̀kùn tó máa ṣí fún ni ṣó lẹ́nu ọ̀rọ̀ pé ibi tó fẹ́ dé yẹn ṣóun lè dé bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ ká tò sí under Ọọ̀ni Ilé-Ifẹ̀ ká rìgáàdì wọn gẹ́gẹ́ bí aṣojú gẹ́gẹ́ bí olórí fún gbogbo wa ńlẹ̀ Yorùbá tábà wá develop bẹ̀yẹn dáadáa pẹ̀lú ọgbọ́n àti òtítọ́ tọ́lọ́run fún wa tí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣèpàdé lóòrèkóòrè bí ọdún bẹ́ẹ̀ mẹ́rin lọ́dún tó fi ń wò pé tẹ́ bá ṣe State Council of Obas and Chiefs tẹ́ ń ṣe lóṣooṣù ẹ máa gbé resolution yẹn bọ̀ ní central body àjọ fẹ́ máa wò kí ni state ti yín ṣé àwọn gómìnà yín dùn màrú mọ́ yín jù ni àwọn bá gbọ́dọ̀ ní àṣẹ torí àṣẹ yẹn ti ń kú lọ ṣe wípé gómìnà akànlé dédé á lọ fa ọba yọ àbí pé a ní kí local government chairman kó dá sálárì ẹ̀ dúró torí pé wọ́n ti gbé àwọn ọba wa sọ́ndà local government nítorí democracy bí tí democracy bá wa dé nìyẹn àwọn pé gẹ́gẹ́ bí amòfin wọ́n ti kọ̀wé sí National Assembly pé kí wọ́n establish Federal Ministry of Chieftaincy and Traditional Affairs sílẹ̀ kí wọ́n atúnkọ̀wé àbádòfin míì pé ìṣọwọ́ táwọn gómìnà fi ń yọ ọba ní ìfọ̀nàfọ̀ṣù ó ti ṣẹlẹ̀ ní Kánò tá a ṣe ń rí yìí tẹ́ bá ní pé kò kàn wá ká tó kun sun dọ́dọ̀ tiwa náà láti mú lọ́kọ̀ àbádòfin pé abolition of arbitrary removal of traditional institutions by governors and protection with immunity tí governor níyẹn afẹ́ káwọn ọba wa náà ní bó ṣùgbọ́n ṣé immunity yẹn sáwọn ọba wa náà tá bá gbélé wọn lọ́wọ́ àbí emir ni àbí obi ni ṣé wọn ò tún ní fìyà jẹ wá òun la fẹ́ jẹ́ káwọn ọba wa máa ní àpérò lé lórí kọjọ máa fi òye yéra wọn ohun tí a bá kọ́ àlè mọ́ òun lẹ́gbẹ́ wa ṣe nígbàgbọ́ pé àwọn bá lọ lórí wa igbó pé tọ́lọ́run bá gbèrú àwa yìí sílẹ̀ ní máa ń pera mi nígbà tí bá dé ní gbogbo ẹ̀yin lọ́ba aládé ìránṣẹ́ làwa jẹ́ ìránṣẹ́ ọba ni wá bí tó bá wọn ọba ló lè ràn wá lọ́n pé ẹ lọ ṣiṣẹ́ yìí tọ́lọ́run bá dẹ̀ ràn wá náà lé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá la ṣe wò pé a máa mú gbogbo ẹ̀ papọ̀ ká tún tò ká bá tún tò à develop IT wa à develop education we are fighting currently to demand that federal government lè ní kí wọ́n fi 35% ilẹ̀ fún education as budget nǹkan Awólọ́wọ̀ nífẹ̀ẹ́ sí nìyẹn Awólọ́wọ̀ was the total amount of budget Awólọ́wọ̀ presume education as the time to prioritize education was almost 45% because ó gbẹ́kẹ̀lé eré education yẹn gan ó dẹ̀ jẹ́ káwọn bàbá wa tó kàwé lé níyì táwọn rí director táwọn rí even àwọn aṣíwájú gbogbo wọn lọ́jà àǹfààní wọ́n máa náwó wọn torí àwọn lost coffee àwọn mú jẹ oúnjẹ àwọn jẹ chicken àwọn mú tí ẹ̀wọ̀ náà lè jẹ chicken yẹn mọ́ ń sìn ni ṣùgbọ́n gbogbo ẹ̀ wà lára àwọn tí ẹgbẹ́ wa nígbàgbọ́ pé àwo pé kí Nàìjíríà pín yẹlẹyẹlẹ ṣùgbọ́n bí Nàìjíríà ṣe ń treat wa investment wa nínú Nàìjíríà àfẹ́ lè má ti jèrè wọ́n gbé podélé ní ìsìn inú gbogbo South West ní gbogbo oil company wà tí headquarters wọn wà kí láǹfààní wa àní bí gbogbo nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ àwa yìí náà la máa kọ́kọ́ síwájú ṣùgbọ́n àti ìrànfààní torí blame àwọn tó ń jà fún jàǹgbara lọ́tún àtòsí bí ibi tó kan oníkálukú gbọ̀ngbọ̀n sí ni ṣùgbọ́n a dúró lórí ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà òun la dúró lé lórí. àárín yẹn ẹnu ẹ̀ láwà yìí kọ́lọ̀ yan Aláàfin tó máa níwà pẹ̀lẹ́ ìwà tútù bí àdàbà bí ọ̀níwà yìí ẹni tó wọ́n kọ́ tó tún rẹ̀ kọ́ ni tó níwà ọmọlúwàbí kó tó dọba àtọba tẹ́lẹ̀ tó ti níwà
ọba ni àtọba tẹ́lẹ̀ tó ti níwà ọba ni. So Ọ̀yọ́ la máa rọ̀ kán yan Aláàfin pẹ̀lú òtítọ́, kán má fòṣèlú yan Aláàfin o. Ifá ló fi ń yan ọba o. Kán yan Aláàfin tí Ifá bá mú, torí pé tí wọ́n bá lo ẹni tí Ifá bá mú tó bá ṣe èèyàn mú, wàhálà á ṣẹlẹ̀. Kéku má lè fẹ́ lè ké bí eku mọ́, ó di lórí kí ni Ifá sọ lórí ẹni tí wọ́n bá mú. Ọ̀yọ́ dẹ̀ mọ àtúndé àti àpàdé ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ilẹ̀ Ifá. So kí gómìnà máa wò pé wọ́n ṣe oríṣiríṣi láti rí tẹ́lẹ̀, ṣùgbọ́n kó máa lo ọgbọ́n yẹn, kó tó ti ń pẹ́ jù, ipò yẹn ti ń ṣòfò jù. And the earlier the better, because Ọọ̀ni nílò ẹni tọ́jọ́ máa ṣe, kó máa ṣe wọléwọ̀de, tọ́jọ́ máa fi ọgbọ́n jomitoro lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ọọ̀ni àti Aláàfin dẹ̀ ni ọba méjì tó ní àṣẹ yẹn. Gbogbo àwọn ọba yòókù ọba ni wọ́n, olórí aládé ni wọ́n, ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí Ọọ̀ni. Kó má rò pé ọjọ́ orí kọ́, kó bá fi sùúrù tó. Ibi tó bá kù díẹ̀ káàtó, kó sọ nínú ìyẹ̀wù, kó jẹ́ kí ilẹ̀ Yorùbá kó lè ná àtúntò, kí eku lè máa ké bí eku. Gbogbo bó ṣe ń wọnú ilé wa tó ń bá wọn láboyún, tó ń bọ́ obìnrin sùn, táwọn ọmọ wa ti ń di afagbó, kọ́ọ̀tì ni wọ́n ń ṣe yìí. Aṣẹ́wó ti pọ̀ lóde, kò síṣẹ́, kò sábọ̀. Ilẹ̀ Yorùbá tó fi ń ṣàríkọ́gbọ́n wá fẹ́ lè dàbí ibi tẹ́ pé gbogbo ìwà rìkíṣí pọ̀ jù sí ń sìn. So iṣẹ́ pọ̀ fún wa láti ṣe. Tá bá ń wò pé ojú kan la fi ń wo ọ̀rọ̀ wa pé òṣèlú náà àtọ̀rọ̀ epo gun ọ̀wọ́n gbogbo epo àbóúnjẹ tí ó sì. Ibo la fẹ́ fi àwọn ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tá à ń bí sìn sí. So iṣẹ́ yìí ọrùn àwọn ọba wa ló wà. Òun la ṣe sọ pé kí tá bá jíjọ́ wò pé k'Aláàfin, torí ẹ̀mẹ́ pé mo sọ̀rọ̀ kan mo ní pé a fẹ́ wo bá ṣe lè parí aáwọ̀ yẹn lánàá. Aláàfin fi ohun tẹ̀lú pé òun máa wá o, ṣùgbọ́n èdè àìyedè kékeré kan ló jẹ́ kí wọ́n wá. Ká ní pé wọ́n wá sí Ifẹ̀ tí a rí, because àmọ́ tá à ń sọ, a ti kà nínú ìwé ìtàn pé Aláàfin ti wá sí Ifẹ̀ rí tó fìbínú jáde padà. Wọ́n á máa pàtàn. Àwọn ìtàn yẹn ò ń ṣe ìtàn tí ó yẹ kí ìta gbọ́dọ̀ máa gbọ́, àbí táwọn ará ìta máa bá wọn máa kà lórí social media. Ìtàn tó ń bà wá nínú jẹ́ ni. K'Aláàfin máa sọ ń gbà yín pé báyìí lọ ṣe ń sọ, báyìí ní ilẹ̀ Yorùbá ṣe rí, àwa ní kinní kan. Àwọn ọ̀rọ̀ yìí, àwọn ọ̀rọ̀ ìbínú ni adé gbogbo ẹ̀dẹ̀ láwò pé k'Ọlọ́run bá wa pẹ̀tù sí. Ní tẹ́ bá wo program wa tá gbé kalẹ̀ yìí, àwọn ọba nìkan kọ́ la pè. Kò sí àwòrán àwọn tí ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá tẹ́ dárúkọ yìí. Gbogbo la ti kọ̀wé sí. Ní ọmọdé gbàgbọ́n la fi dálé Ifẹ̀. Tẹ́ bá ń rò pé bẹ́ ṣe ń rò yẹn ẹnìkan lẹ fẹ́ dàrú, ẹ lè dájẹ́. Táwa náà tá wà lápá bíbà yìí náà tá bá wọn pé àwọn òdúdó fún àwọn Adégun à ń fi orí tì. Ẹ jẹ́ kí gbogbo àjọ fi inú kan ṣe. A sọ pé mo sọ̀rọ̀ kan mo ní invest sínú Nàìjíríà, ṣùgbọ́n àìtí jèrè Nàìjíríà. Àwọn Haúsá fẹ́ jèrè jù wá lọ, jèrè jù wá lọ ni, kò ní pé wọ́n fẹ́ jèrè, torí pé bí ọmọ Haúsá kan bá wà nípò lénìí, a gba gbogbo ọmọ Haúsá ìlú ẹ̀, àtèyí tó kàwé o, àtèyí tó kàwé o, ẹ̀rí wọn nínú ministry. Èyí tó ní certificate gan, wọ́n bá ń kọ ìwé, ó dẹ̀ ń wà nínú ministry tó ń gba salary. Èmi gan wà nílé, oṣooṣù ló máa wá gba salary. Kò ṣe pé torí pé kí wọ́n believe pé owó ilẹ̀ bàbá wọn làwọn náà ń jẹ. Gbọ́n kẹgbẹ́ ẹni tó kọlà ńlẹ̀ Yorùbá lè ní kó kó certificate ẹ o, kí ó jẹ́ ọmọ family ẹ̀, kó má jára ta o, kó jẹ́ ọmọ ọba kan ẹ̀, kó kàn dé ibi bẹ́ẹ̀ pé bọ̀dá mi iṣẹ́ mo wá nípò fẹ́ bà tèmi jẹ́. Ó bá ti fi lọ ìyàwó ẹ̀ má gba ọmọ lágbájá, tó bá débẹ̀ ló máa fi tó ṣe. Á wà nǹkan kan ṣá, àlébù kan. Àwọn nǹkan yẹn tẹ́ bá lọ kà lé ní èjì ẹ̀ta, a ti sọ yìí nù tipẹ́tipẹ́, a ti sọ oríṣiríṣi nǹkan tó yẹ ká jèrè nílẹ̀ Nàìjíríà lénìí, nítorí pé àníṣọ̀kan, a dẹ̀ nífẹ̀ẹ́ ara wa. Bá ní orílẹ̀-èdè Nàìjíríà lénìí, orílẹ̀-èdè Yorùbá lénìí tá à ń jà fún yìí. Ẹ bá kàwé kan ń pèwé ẹ̀ ní animal farm.
ẹ mọ̀ pé aburú jáì ju Nàìjíríà lọ torí pé nǹkan kan là ń tẹ̀ ká tó tẹ̀yàn rìn tá bá kọ́kọ́ tẹ inú àti àrò àti ẹ̀dọ̀nù wa kájọ pòpọ̀ mọ́ra wa kájọ sọ̀rọ̀ ìbínú kájọ sọ kájọ lójú pípọ́n ká jáde ká wá wọlé padà ká wá bẹ̀rẹ̀ sí ní tutù ń pé ibi ìbàyí ló ti ń ta wa lẹ́sẹ̀ a lè má máa gbogbo ibi tá à ń kọ̀wé lọ ìyàwó òyìnbó tẹ lọ́ ń kọ̀wé fún yẹn ṣọ́gbọ́n tó wà ní ẹ lọ bóyìnbó ẹ lọ fún níwèé pé ẹ̀hún tó kóyin lẹ́rú tí ní òdùn pé ẹ tẹ̀ jàjà fi òun lẹ̀ ẹ tún wá lọ kọ̀wé pé ẹ tún fẹ́ wá òmìnira ṣóyìnbó yẹn ṣe rò pé wọn ò ní kó sínú wa kọ́dógún mi lẹ̀ ní bóyá kó sínú àwọn Ìgbò ńgbà tó kọ́ gbó òmìnira nìyẹn wọ́n ní bó ṣe tó òyìnbó mọ̀ ìpọ́jọ́ ta bá ti dèèyàn ta ti gbọ́n tọ́bọ̀ wa ti jájú tó sọ pé a fẹ́ máa tọrọ owó ní IMF àbí wọ́n ń gbépo wa lọ ẹ̀mẹ́ pé wọ́n ń gbépo wa lọ wọ́n ń ta ní owó àbúwá lọ fi ṣàbúlálejò ẹrú tí wọ́n ń kó wa lánàá òun lọ́sìn tí ń fi ń kó wa dè ní torí pé àwọn olóṣèlú wa ìwà àjẹbánu ti pọ̀ jù so ètò ẹ̀ mo ṣe máa ń pe bàbá Sunday Igboho bàbá Akíntóyè má jẹ́ kó understand nígbà mi pé à ń ṣọ̀tá ara wa o mi bá ní mo dúró lórí Nàìjíríà lénìí àjọ ń wo nǹkan tí Nàìjíríà fẹ́ bí ń sìn ní tẹ́lẹ̀ à ń fi wọ́n lẹ̀ pé ẹ̀ máa ṣe àwa ta dúró ta síwájú a fẹ́ wò pé a tẹ̀ fẹ́ wò pé ọmọ wa ti wà ń bẹ̀ ẹ jẹ́ ká fún support ẹ jẹ́ ká tiẹ̀ jẹ́ kóun náà mọ̀ pé ohun tígbà tí àwọn Haúsá bá wà ń bẹ̀ wọ́n ṣe bíríìjì lọ́lù wọn ní Maradi àìtí rí púpọ̀ ṣe Ìbàdàn expressway yìí former project àwọn previous government ní títí tí wo gbogbo inú Ẹ̀pẹ́ àbí inú Ìjẹ̀bú àbí everywhere a fẹ́ ní àǹfààní ìjọba òun la ṣe ń sọ pé aṣíwájú tó wà ńbẹ̀ tó jẹ́yàn ti wà yìí ẹ jẹ́ ká fohùn ṣọ̀kan ká kọ́kọ́ fi bá sọ́jà lè má tún jẹ́ àǹfààní mi mọ́ bí Nàìjíríà bá tẹ̀ máa pín ṣáwa la máa pín lórí ọmọ tí wà ní ọ̀rọ̀ àwọn sọ fún wa lọ́la wọ́n á fi pín tọ́ bí ilé wa nítorí pé Ìgbò tó ń lé wa ń pé àwọn làwọn lẹ́kọ̀ọ́ ta lọ sọ fún wọn lórí afẹ́fẹ́ pé tẹ bá tún gbé yẹn wá à pòrò fún yín kò ṣe pé ó ro àwọn ìṣẹ̀dálẹ̀ ti wà nìyẹn bí ẹ̀kọ́ bá nítorí pé wọ́n pòrò fáwọn lu wọn ẹ̀ náà lọ lu yín kẹ́ lọ pòrò tí yín ṣùgbọ́n wọn ò nífẹ̀ẹ́ wa wọ́n ń ralẹ̀ wọ́n believe pé táwọn bá máa occupy ilẹ̀ wa tó bá máa fi yá àwọn náà máa pàṣẹ ìjà Biafra ọjọ́ kìíní àná wí tó jẹ́ kó mẹ́yẹ ní pé Ìgbò fẹ́ ka Èkó mọ́ ìlú Biafra ni wọ́n ti mú ọ̀rẹ́ bọ̀ pé kán dẹ́kọ̀ kán lè fi airport Èkó ṣe landing airport wọn fúnlẹ̀ Biafra kán mú Benin lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n á dà pé bó ṣe ń ronú tiwọn nìyẹn kò nípa ayé ìtara wa ìgbà tí bàbá ṣe tó règbò tán nípa àwọn ṣe pẹ̀lú Nnamdi Kanu mo ní mo kìlọ̀ fún wọn mo ní kíní yóò lè àti ìpàdé ajáde kíní àti ìkọ̀ọ̀kan náà o ẹ jẹ́ ká jọ fojú ṣùnùkùn ọ̀rọ̀ yìí ẹ rọra ẹ jẹ́ ká ṣe ẹ mẹ́jẹ ká lọ tán ohun tó jẹ́ ká lose Èkó nìyẹn fún Ìgbò because àwọn ní pé no more election ó wá dàbí gbàdẹ́ pé àwa gan-an la gbẹ́ kòtò ara wa làwa fi dúró nígbà yẹn pé election must hold that in as much as pé à ń jà pẹ̀lú ìjọba tó wà lérí àpẹẹrẹ ìjọba yẹn dẹ̀kẹ́ wọ́n ti pinlẹ̀ pé káwùsá padà ní 2023 yìí so àwa wá ń dàbí oró wa wá ń foró yá oró àwa ronú jinlẹ̀ ló fi sọ pé ọ̀rọ̀ Yorùbá nation yìí máa ń sọ fún èèyàn pé kí là ń ṣe nísìnyìí kí ló ń pè nation under the law nation is a common boundary where the people enjoy the same common ancestral value we already have common value you have Yoruba nation we have the Igbo nation we have the Hausa Fulani nation the only thing we have never had is the Nigerian nation Awólọ́wọ̀ pé Nigeria ó define as a geographical expression ni because bí geography la kàn ń ka pé wọ́n kàn ilẹ̀ Haúsá ibi tí river Niger àti river Benue ti pàdé ní middle belt wọ́n tó wá bó ṣe dá state ilẹ̀ Nàìjíríà bó ṣe ń dá state ilẹ̀ kan nìyẹn ní àgbáyé o military ló ń lò nígbà tó dẹ̀ máa wọ́n púpọ̀ fúnra wọn ọjọ́ òla fẹ́ tu àtúntò yẹn ṣé a lè tútò nígbà tá a lé ọmọ tí wọ́n ń bẹ̀ ń sìn rìn ni ṣé a lè jọ ní common local government Kano ní 44 àwa sì ń jà ìwọ̀nba 35 tá a fi kún 57 tán Ọbásanjọ́ gbégi lé àwọn ẹ̀dẹ̀ tí ní òǹtẹ̀lú ẹ pé bóyá ó ti di local government LCDA ni wọ́n sì ń yáwó local government fi pín fáwọn mẹ́rin owó inú ilé náà lọ́ sì fi ń tọ́jú lé ni ṣùgbọ́n a wò pé tá bá
tó gbogbo ọ̀rọ̀ yìí dáadáa tí gbogbo wa jọ pé àrà àtọ̀dọ̀fin inú wa ká jọ jókòó ká wá wò pé ṣéṣẹ́ ta tẹ̀ ń sọ yìí àwọn nọ́ọ̀tì lẹ́ni tó bá fẹ́ ṣe meeting gbogbo àwọn ẹ̀mí àwọn máa wà lójú kan ni ojú kan tó bá dẹ̀ tò sí wọn lè bẹ rẹ́rìn-ín níta o tó bá ti wọnú yàrá wọn tó jáde wọn ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ kankan wà kàn máa reaction ni ò ní lè sọ pé ṣe bẹ́ẹ̀ ni mo wá campaign fún lánàá ọjọ́ wo làwa fẹ́ gbọ́n bẹ́ẹ̀ yẹn àgbà tó bá lómi inú kì í pariwo àwọn ta ló ń bá pé kán fún wa lómìnira yẹn ṣáwọn gangan tí lómìnira ń lù wọn ni British àti gbogbo báwọn náà ṣe ń ṣe wọ́n kàn ń gbégbé àwọn náà táwa bá jọ pera wa nínú ilé nítorí ẹ̀ la ṣe ń sọ pé máa rí pé ńgbà táwọn the patriot ọlọ́rẹ́ rí Tinubu ní ẹjọ́ mẹ́ta wọ́n ní pé àwọn fẹ́ regional constitution àwọn fẹ́ duplicity of constitution regional constitution gbọ́dọ̀ wà bí sàríà ṣe wà nínú òfin ilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ náà ló yẹ kí ìwé àbádòfin tuntun wa ńlẹ̀ Yorùbá kóun náà wà bẹ́ẹ̀ torí àṣà àti ìṣe wọn ni tán fi sàríà sínú constitution ó wà ní nǹkan táwa sọ pé constitution wa ká tún tò as a constitutional lawyer I have always determined pé mo sọ̀rọ̀ kan síwájú mi ní pé à ń gbé ìwé kan lé à ń pè ní ìwé òfin afẹ́jẹ́ pé tá a bá jọ gbé yẹ̀ wò kájọ wò pé òfin wo la fẹ́ máa fi jọ nítorí ẹ̀ ń sọ Yorùbá nation iṣẹ́ ti tó òfin tá a fẹ́ fi lọ́ọ̀ tó ni ìlú tó bá sófin kò ní ṣẹ́ṣẹ́ gbogbo ìrìn àjò yìí ó pọn dandan pé kí gbogbo wa jọ ronú jinlẹ̀ kájọ rí òkodoro òtítọ́ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí so inú wa kò bá dùn tí ká má gbé orílẹ̀-èdè Nàìjíríà gbóná ká má dógun ìtàjẹ̀ sílẹ̀ torí tá a bá fà wàdùwàdù àwọn tó fẹ́ jẹ́ pé tó ń kọrin sí wa lọ́wọ́ pé eléyìí kúkú ti bẹ̀rẹ̀ ilé ọjọ́ mẹ́ta ìṣọmọ́ṣà gbé Russian flag kan lọ fly ẹ̀ ní north pé àwọn náà ń gbómìnira ọjọ́ òní Haúsá ń tọrọ òmìnira ó yẹ jẹ́ ńgbà tí ọmọ tí wàá jọba lẹ́wọ́n sọ pé òmìnira ṣẹ̀ṣẹ̀ fẹ́ làwa ṣe dúró ńgbà yẹn pé wọn ò gbọ́dọ̀ ṣe ìwọ́de yẹn wọn ò gbọ́dọ̀ ṣèwọ́de yẹn ní bó ṣe ti ń lọ yẹn ìwọ́de yẹn wọ́n gbọ́dọ̀ tẹ́lẹ̀ òun ló jẹ́ kí ẹgbẹ́ wa dúró lórí pé ìwọ́de yẹn gbọ́dọ̀ kò ń ṣe kan tó rọrùn ìwọ́de tó lọ fowó rà ní àmọ́ pé ìrora wà ń lù ṣùgbọ́n ṣé tá bá ní pé bí a ṣe ń ojúdùn fọ̀káwọ́ adégun ni àbí ká fi egun òtòlù tọ̀rọ̀ kọ́sà àwọn tá à ń bá fà yìí wọ́n ti jí gbogbo owó ilẹ̀ Nàìjíríà nígbà tá a máa fi gbàjọba aṣíwájú ò lè sọ ohun tó rí tó bá sọ gbogbo ẹ̀ ogun á ṣẹlẹ̀ wọ́n dẹ̀ fẹ́ kí nǹkan dàrú wọ́n fẹ́ bàjọba yẹn jẹ́ nínú gọ́ọ̀mẹ̀ntì yìí gan sabotage pọ̀ nú ẹ̀ máa ń pọ́n yọ àwọn tó ń yọ gọ́ọ̀mẹ̀ntì dé pé òun fẹ́ ṣe reshuffling torí pé wọ́n ti kóró àti ṣàpapọ̀ aṣíwájú òru tó pé kó tó gbé àwọn míì kó ṣe gbogbo ẹni tó ń bá ṣiṣẹ́ ló nífẹ̀ẹ́ dénúdénú torí ẹni púpọ̀ náà nǹkan ṣe mẹ́yẹ àwọn aṣíwájú epo ò lè máa wọ́n kẹ́ni tó wà pẹ̀lú Buhari tó ti ń lo bẹ̀ fún bíi 10-12 years nísìnyí Mẹ́lẹ̀ Kyari kó sì wà ń bẹ̀ ẹ tún tò ẹ jẹ́ kájọ mọ tẹ́ǹtẹ̀ wà nù ọ̀rọ̀ epo yìí àwọn ta ló ní ríìgì ta ló ń ra epo lọ́wọ́ wọn yìí àwọn ta ló ń tẹ epo wa tó ń gbẹ owó lórí epo táwọn sọ pé Nàìjíríà ló ń tà ẹ jẹ́ ká kọ́kọ́ jókòó tì yẹn náà a ti invest nínú ọjà kan ajá ifá fẹ́ jèrè ọjà yìí náà tábàtẹ̀ máa wá jèrè yẹn jèrè yẹn wá kàn wá náà táwọn náà ti yó bámúbámú ni mo yó ta ti mọ̀ pé gbogbo àwọn ọmọ wa níṣẹ́ lọ́wọ́ èkó ọ̀gbìn wa ń ṣiṣẹ́ bó ṣe yẹ ẹ mọ̀ pé ní àwọn ibi tá à ń sọ yìí nǹkan ọ̀gbìn wọ́n ń náwó lé lórí torí ẹni náà títí dọ̀la wọ́n máa ń rìn nǹkan kó wá fún wa tà ní tó bá ní fertilizer lẹ́nìí ọ̀fẹ́ ló ń gbà táwa níbi tó ń kó fertilizer lọ oko boloko wá wà oko ìjọba ìwọ̀nba oko ta ní ó ti di private oko àwọn ààrẹ àná ọjọ́ ọ̀la fẹ́ bẹ̀rẹ̀ sí ní nǹkan tó máa jẹ́ títí wa àwọn ọba wa lọ ní ẹ̀tọ́ lórí ilẹ̀ láyé sọ pé kí wọ́n abolish land use act bàbá Ọbásanjọ́ ló kọ land use act lé ní ìrẹ́ local land use act military definition ló sì wà nínú ẹ̀ military content decree ẹ máa ráwọn bìkan wọ́n kàn ṣe gbà wọ́n tí ẹ̀ tuntun wọn ọ̀kọ́ wọ́n kàn gbé wọ democracy bẹ́ẹ̀ torí pé ó fi àǹfààní lé àwọn jẹgúdújẹrá láti kàn gbalẹ̀ ìlú ó pín àṣà àwọn ọba sí méjì tá bá tò ọ̀rọ̀ àwọn ọba wa tó bá fìdí múlẹ̀ káwọn ọba wa wá tò ìlú ní kálukú gẹ́gẹ́ bó ṣe yẹ kó rí tá bá sọ fún gómìnà kan pé gómìnà ẹ wá ẹ forí korí o
a fẹ́ ra oúnjẹ níbi kọ̀ọ̀kan mọ́ lẹ́yìn ọdún méjì tẹ́ wà lé àfin ní gbàgede oṣù mẹ́sàn-án a fẹ́ máa mọ ibi tí ráìsì ilẹ̀ Yorùbá ti ń jáde ìbí Calabar ráìsì wà ń gbà kan a fẹ́ mọ ibi tí gàrí wa ti ń jáde ń Jẹ̀bú ṣáà lè ta gàrí fún wa ń Jẹ̀bú kẹ́ tún fi owó lé pé kàwárà ní 80,000 ní gàrí tá à ń ṣe lẹ́kùlé wa ọjọ́ ní gàrí gbówó lórí ṣe bí àwọn èèyàn wa ní Ọ̀ọ̀ni lọ́jọ́ kìíní àná ńgbà tọ́rọ̀ wọ́n lọ sọ fún ọgbọ̀n Ọ̀yọ́ lọ́jà pé wọ́n gbọ́dọ̀ fowó kún ata wọ́n gbọ́dọ̀ máa lé ata mẹ́rin nítorí pé kò sófin láàrin ọjà mọ́ àwọn ọba ló máa sọ fún oníkálukú pé ọjà tẹ́ǹtà yìí sí ìtẹ́ pé oúnjẹ àti iná ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ oníkálukú ti mọ̀ ẹ jẹ́ ká kọ́ fìdí ara wa náà ká mọ̀ pé màálù wa là ń jẹ nítorí nǹkan inú ilẹ̀ wa ni ẹ má rò pé àwọn nǹkan míì tó bá ń ṣẹlẹ̀ tí ojú wọ ìṣe tí ìlà tó ó wà lára nǹkan tí ìgbìmọ̀ àpapọ̀ ń jalè lónìí pé kò ń ṣe ìjàngbara tẹ́ ń lé yẹn kan ní number 1 ẹ kọ́kọ́ jẹ́ ká jàjàngbara inú ara wa ná àti ìfì ara wa nínú ilé àná fẹ́ fìrì gbogbo díndín ìlú ẹni tó fẹ́ fìrì wa gan báwo tó bá gba freedom dé pé ẹ̀yà ìwé freedom yín lè léyìí bó láti fẹ́ bẹ̀rẹ̀ àkàn máa ṣẹ̀ máa lọ sójúlé ohun tó yà àti ìṣèkà tó lọ àwáṣẹ̀ wa gbógun wa pé Abẹ́òkúta ni ó gbọ́dọ̀ jó lórí o Ọ̀yọ́ fẹ́ kúrò láàrin Yorùbá o àbí Èkó kan tẹ̀ fẹ́ dá dúró ó dà pé ẹ̀ tí ì rí pé ogun abẹ́lé apá kẹrin mọ́ kẹwàá máa ṣẹlẹ̀ là ń wo ọjọ́ ọ̀la la fi jọ ń tò ó ká ṣe pé everybody ń pé àsìkò sáà ta ní ẹ̀tọ́ tẹ́kùdá wà lọ́wọ́ wa yìí kó má dẹ̀ ń pé a máa lọ fi gbogbo ọdún mẹ́rin àkọ́kọ́ yìí a máa fi roko sílé bàbá ẹlòmíì o ẹ jẹ́ ká jọ tún tò kò ṣe pé ayé ti Nàìjíríà ṣùgbọ́n òfin àbádòfin yìí tó ń pè fún restructuring bá dé ọ̀dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò a ní restructuring kí ló ń pè ní restructuring àtúntò ń pé exclusive list kí ló ń pè exclusively nínú òfin Nàìjíríà ó láwọn kankan ńláńlá tó yẹ kó tẹ wà ní federal wọn kó gbogbo ẹ̀ sọ́wọ́ èèyàn kan tó bá pè nǹkan federal government ṣẹ́fẹ́ tó bá yàn láàrẹ orílẹ̀-èdè ló máa ní àṣẹ lé lórí so ohun nǹkan yẹn la ṣe sọ pé gbogbo nǹkan tẹ́ kó lọ federal yìí ẹ dá padà wá sí local government ní ìgbà táṣíwájú débẹ̀ yìí lára àwọn nǹkan tajà fún restructuring ní local government autonomy aṣíwájú ń gbà bọ̀ wá lé díẹ̀ fún wa àwa tó yẹ ká wá kẹ lẹ́yìn ìgbà ńlá lọ ń yọ gítà ń yàdà àárí iṣẹ́ táṣíwájú ń ṣe nígbà tó dá local government autonomy yìí sílẹ̀ oṣù tó dá local government autonomy sílẹ̀ ní 28 governors ló sọ pé àwọn ò ṣe local government autonomy Ọ̀yọ́ wà lára wọn kí ló dé tí Ọ̀yọ́ gómìnà Ọ̀yọ́ ṣe sọ pé òun ò ṣe local government autonomy tí wọ́n fẹ́ fìyà pa wá ni táwọn tá lọ tá wá ńlẹ̀ Yorùbá gan ṣáwọn gómìnà ni àbáwọn ọba so tá a bá tó dáadáa a máa dàbí ìgbà rẹ pé àríra wa tán so local government autonomy yẹn òun ni freedom àkọ́kọ́ o tá a bá yára wa lọ́gbọ́n à ń béèrè fún òmìnira lọ́kọ̀wé fún wọ́n ti gbé lé wa lọ́wọ́ ń sìn pé ká lọ jà fún ẹ̀tọ́ wa láti inú ilé owó táwọn bá release ẹ̀mẹ́ pé aṣíwájú ń sìn yìí owó tó ti já kúrò lórí epo subsidy ó ti dá padà fáwọn gómìnà gbogbo gómìnà ti gba owó tó ń gbà tẹ́lẹ̀ kan wá ní ìdá pé lẹ́ẹ̀mẹ́fà ẹ̀ òun lówó tó ń gbà ń sìn òun àwọn gómìnà wa kí ló ń ṣe wọ́n kó sábẹ́ ó ká síwájú lára débi pé láti lọ pé kílẹ̀ ń fowó yìí ṣe ó kẹjẹ ń lọ sí Supreme Court ṣó ní di Supreme Court láti gba òmìnira fún wa ni ṣùgbọ́n wọn ò fẹ́ jẹ́ ká nómìnira èèyàn ń jà fún nǹkan tẹ́ lọ ń wá ní àpòdí tó wà ní abẹ́ ṣòkòtò yín tẹ́ ń lọ wá lọ Sókótó ó yẹ ká dúró tì lọ́rùn ni pé lórí autonomy yìí nìkan tá a bá jókòó tì gbogbo transportation wa á wálẹ̀ because owó tí àwọn state ń gbà tẹ́lẹ̀ òun làwọn tó wó táwọn local government ń gbà ń sìn owó tí ìgbà tí Buhari wà ń bẹ̀ irú oṣù òun owó táwọn state ń gbà tẹ́ bá dé kí ló ń kọ́ ṣe fẹ́ para wọn ní Rivers ẹ ti gbọ́ tán ní local government kan gba 2 billion lóṣooṣù 3 billion local government ní Rivers nìyẹn o kí ló tẹ́ ṣe ń yọ ìbọn àtàdá tira wọn wọ́n fẹ́ para wọn torí pé wọ́n ti rí pé ibẹ̀ ni ìjọba tó wà ńlẹ̀ yìí ó fẹ́ jẹ́ kí mùdùmùdù yẹn dé sálẹ̀ ṣùgbọ́n àwọn ẹni yóò fẹ́ jẹ́ kí adìyẹ ńlá àgùn ìyẹ́ ẹni ò jẹ́ àárẹ̀ so ẹgbẹ́ wa ò lòdì sí ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n a lòdì fún ìjìyà lórílẹ̀-èdè Nàìjíríà a lòdì sí kéèyàn máa fi ojú wa máa fi gúngi kí ìbòye rí wa gẹ́gẹ́ bí yínmírín àbí àjòkúta
àbí pé tiẹ̀ jámọ́ kankan káwọn sábà máa sọ̀rọ̀ sí wa ṣe bí torí pé aṣíwájú fẹ́ bẹ̀rẹ̀ sí ní tún fan ṣe àti CBN pé kí wọ́n tún tò kí wọ́n gbogbo pé bí sẹ́sẹ̀ pé Central Bank wà all their headquarters wọ́n wà pé kò ní èdè kí púpọ̀ náà àwọn tó wà ń bẹ̀ kán dá wọn padà sékòó ẹ mọ̀ iye àwọn tí wọ́n jà ní Northern Land ni ẹ mọ̀ protest ni táwọn olórí náà ti bá mi sọ máa sọ fún no the sport of development àwọn ló kóra wọn síbẹ̀ ṣùgbọ́n àwa gan tí rí àǹfààní jẹ láàbí sọ fún àwọn ọba wa pé orúkọ wo lẹ́ ń sẹ́ndì sí Àbújá pé kán máa gbà síbi iṣẹ́ ọjọ́ ọdún wo ni gbogbo àwọn tó wà ní tẹ́bá lọ́wọ́ military lé navy everywhere custom ẹ kàn ní pé àwọn elédè mi ló wà ń bẹ̀ ọdún wo ni wọ́n ṣe recruitment gbogbo wọn fi pọ̀ bẹ́ẹ̀ yẹn ṣàlàlẹ́ ló ń kó wọn lékílẹ̀ tó mọ́ ni ẹ jẹ́ kájọ ro àbá tí wàá wà ń bẹ̀ ń sìn ọmọ wa wà ń bẹ̀ ẹ jẹ́ káwọn náà pé ẹ wo ogun ètò ogun kò sẹ́ni tó mọ káfẹ́ràn sẹ́ni káwàtì à ń ṣọlẹ̀ adẹ̀níwà ọmọlúwàbí ṣùgbọ́n ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà òun la dúró lé lórí ìṣọ̀kan yẹn dẹ̀kẹ̀rẹ́ ká lè jàǹfààní tí ó ti tó àsìkò tó láti jẹun ẹ wá ní ká da gbogbo abọ́ yẹn ká lọ sọnù ibi tá tẹ̀ fẹ́ tọ́ abọ́ yẹn nù sí àìtí ìjọ jókòó ṣàmọ ìwé tí kí ni content ìwé tí ẹ mú lọ sí UK ṣe ti fi hàn wá lé ṣá ti ṣe referendum ṣá ti ṣe plebiscite pé a dìbò wọ́n túmọ̀ lédè wa ní tùbí-ìnùbí èèyàn kò ń já wa dé ilẹ̀ Yorùbá kí ọkọ̀ bá rí wọn gé ọ̀tá ilẹ̀ Yorùbá ní Dọ̀tun yìí ó nífẹ̀ẹ́ aṣíwájú olóṣèlú ni mo mọ àlà mi ilẹ̀ Yorùbá mo nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni tí n bá ń jà tíwájú tí mò ń sọ pé kò ṣe pé torí pé aṣíwájú ó ti tẹ̀ wá nífẹ̀ẹ́ gbogbo tí mo kálẹ̀ yìí ohun tá a fẹ́ gbà lọ́wọ́ aṣíwájú ni ní 12th of August mo sì ṣe pàdé pẹ̀lú IG police mo ní gbogbo demand tí Sowore kọ tó ju 15 lọ tó kàn pé kàn lọ dá end bad governor kan ṣe kú kan ṣe gbogbo ẹ̀ ṣé yẹn wà nù nǹkan tó lórí pípé wà nù ẹ̀ ni láfi sọ pé àwa kọ 52 demands pé ẹ tẹ̀ wá ẹ kọ PIA law ẹni pé kí ẹni tó ní epo ń lu ẹ̀ àwa náà ti ń lépo lẹ́kùnlé wa lóńdó ní Badagry everywhere ṣé ìpín pé 3% la máa jẹ́ èrè ẹ̀ gẹ́gẹ́ bí ìlú tó ní epo yẹn ẹ dẹ̀ fi òǹtẹ̀lù gbà tó fẹ́ sáìnì òfin yẹn nígbà tí Buhari wà ń bẹ̀ 5% lọ́kọ́kọ́ ọdún máa fi dọjọ́ kejì wọn náà ti yí sí 3% yẹn dè ní wọn ò rí gbà àwa sọ pé 3% yìí tí tá bá jọ ṣe JV ní ordinary pé mi àti àjọ dájúgbọ́n ẹ máa gbọ́ 60-40 tí ìjọba tẹ̀ fẹ́ tẹ̀ tán náà fẹ́ jẹ jù kọ́ má gbà ju 60% lọ kí ìlú tó ń bí nǹkan ẹ̀ káwọn náà máa ní 40% èrè nínú pé àwọn ọmọ tó bá wà níbẹ̀ kan ríṣẹ́ kò ṣe kọ́kọ́ máa lọ máa protect pipeline Niger Delta ìjà wa ni so gbogbo kìíní ìlàsán fún pé kò ṣe pé kí wọ́n gba contract pé a fẹ́ máa ṣó ọ̀pá epo níbi tó ń pa àlọ́ ẹ̀ ká máa pàṣẹ epo àwọn ń ṣọ̀pá epo fáwọn tó ní epo àwọn tá ló ní epo yìí gbà tó pín oil well wọ́n pín gẹ́gẹ́ bí orí òjòrí fúnra wọn nínú ìjọba àwọn ológun ni ẹ mọ iye tó bá tún jó pín ẹ mọ iye táwọn Buhari pín ẹ mọ iye tó jọ pín fúnra wọn ni wọn ọjọ́ tó ń pín oil rig ṣọ́pẹ́ mi àti yín síbẹ̀ sí ń bẹ̀ ṣùgbọ́n nísìnyí a fẹ́ béèrè ẹ jẹ́ kí gbogbo àjọ fi oríkorí ká béèrè lọ́wọ́ ìjọba pé ohun tí ìjọba ń ṣe yìí kò tẹ́ wa lọ́rùn ọmọ wa ní ẹ jẹ́ ká pé ẹ má jẹ́ kí wọ́n rú wa bí ohun gangan náà kó ṣí etí ẹ̀ sílẹ̀ pé ohun tó ń sọ pé ká máa ní sùúrù yẹn kan ti bàjẹ́ jìnnà àwọn èèyàn ò lè jẹ́ mo mọye tí mò ń ná ní èdè tí mo fi ń fáwọn èèyàn pé 5,000 3 gbọ́ àwọn ẹlòmíì gan wà fún wọn lówó oúnjẹ lójoojúmọ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀ torí pé kí ni even ẹni tó ń ṣiṣẹ́ ìjọba gan kò rówó so ẹ jẹ́ kí 70,000 tí gómìnà tí president lálẹ́ pé kó máa san labour yẹn fún NLC àbí fún àwọn workers yẹn kò tó nǹkan kan tí n bá jẹ́ pé ààrẹ ni mí lórílẹ̀‐èdè lẹ́ni iṣẹ́ tó bá máa ṣe tó bá ti ní lé ní 1.5 million tó máa gbà lóṣù ní Nàìjíríà tá a wà yìí má sọ pé òun gbowó oṣù because ó lè lẹ́ni yẹn máa jàgbẹ̀yìn láti fi tọ́jú nǹkan bí tó bá sílẹ̀ tó bá kù so kíjọba rò ó pé iṣẹ́ tá a bá máa ṣe táwọn èèyàn ò bá lè máa fi ìdùnnú ṣe
kí ló dẹ̀ lè jẹ́ ká lè rí dùn ní ẹ ní pé kíjọba ṣí ọ̀pọ̀lọpọ̀ other areas sílẹ̀, agriculture ni, IT ni, empowerment ni, kíjọba máa invest nínú àwọn Chinese ń ta labour fún wa ni, India ń kọ́ àwọn labour wọn wá sí Dangote refinery. Ẹ lọ Dangote refinery, àwọn ọmọ ìlú yẹn gan oníṣẹ́ ní Dangote refinery. India ló ń fi bọ́ọ̀sì kó lọ sí ibi tó ń lọ tó ń dé lójoojúmọ́ torí pé labour wọn believe pé kò dàbí tiwa, wọ́n dẹ̀ ń sanwó gidi fún wọn. Kí ló dé tí a jà fún yẹn? Gbogbo companies ta nílẹ̀ Yorùbá lè ní, mo ti jàjà kan nígbà kan, mo ní gbogbo companies tó bá lè gba àwọn ọmọ ilẹ̀ wa àti àwọn ọmọ ìlú tí wọ́n bá lè ní 20% of their workforce, ẹ jẹ́ ká lé wọn kúrò nílẹ̀ Yorùbá. Kí láǹfààní wa? That is fundamental of our rights. But we have to legislate here ni. Táwọn bá gbé jáde, fún àwọn òmòfin wa, gómìnà wa dẹ̀ sign ní ẹ̀. Tó bá dòfin, ń ta fẹ́ la fẹ́. So gbogbo nǹkan tá à ń tò yìí, democracy ṣiṣẹ́ pọ̀ o. Torí tá bá náà ń lọ sí Yorùbá nation, irú system of government wo la fẹ́ lọ practice, ṣé democracy ni àbí garage system? Ẹ jẹ́ ká jọ jókòó. Kò ń ṣe bẹ́ẹ̀ tó ń gba ìjọba garage kọ́ ní ìjọba ìlú. Ó ní ọgbọ́n ọnú, ó ní òǹtẹ̀ tá máa fi tó, dẹ̀ ní ifá tó gbọ́dọ̀ tẹ́dó. Ẹ jẹ́ sọ fún Ààrẹ Tinubu pé ó ní nǹkan kan tó máa ń pè tógun bá ṣẹlẹ̀, wọ́n á lọ sí gbogbo ìlú, wọ́n á lọ máa béèrè fún oúnjẹ pé ẹ kó oúnjẹ wọlé o, ẹ kó oúnjẹ wọlé o, ìyàn ti dé sílùú o. Kí ààrẹ wa kó fojú pé ogun ìyàn ló ń jà wá sìn. Kó má fojú olóṣèlú wò pé ẹni sùúrù àwọn oko ta fẹ́ lọ dá yẹn. Kí ló fa ní confidence pé tó kó yẹn gan bá jiná, àwa la máa jẹ èrè inú oko tó lọ ń ṣí àgíríkì káàkiri yẹn. Àwọn míì ò tún ní sọ pé oko ta lọ dálẹ̀ yìí o, báwọn mo ṣe fẹ́ pín mọ́ra wa lọ́wọ́. Wọ́n ti ń forúkọ wọn ọmọ wọn dí àwọn oko tá a ṣe wá dún tẹ̀lé yìí. Èmi ò fẹ́ tanra mi. Torí pé a ní ẹ̀tọ́ lórí ọ̀rọ̀ aṣíwájú la ṣe lè sọ fún president pé president ẹ jọ̀ọ́, a ti mọ̀ pé ẹ ti ṣí border, ẹ ti sọ pé kàn yọ tax lórí anything food importation, kò tó nǹkan kan. Torí pé nínú ọjà yẹn gbogbo nǹkan tẹ́ yọ yẹn àwọn tó ṣe ń tajà ṣe ń tà. Ẹ dá food bank sílẹ̀. Food bank tá mọ̀ pé ṣọ́ọ̀bù ìjọba lélẹ̀ ọjọ́ tó ń jẹ bá ti tán, ẹ má fún wa lóúnjẹ ọ̀fẹ́. Tẹ́ bá ní pé ká máa jóúnjẹ ọ̀fẹ́ ni, àwọn tó jẹ́ olóṣèlú APC nìkan ló máa ra advantage. Àwọn tó bá jẹ́ PDP wọ́n á ní pé abọ́ yóò sì ń bíbà, ẹ dúró de tọ́ọ̀nù yín. Ẹni tó bá fi síbẹ̀ á ní pé fún mi membership card yẹ, á di irú ẹ̀, wọ́n á ti bọnú ẹ̀. Ṣé ọmọ ìyá mi ni ẹ kò ní síbẹ̀? Bọ́ ẹ jẹ́ ká ní food bank in all the 774 local government of the country, whereby that food bank will be a subsidized food. Tó máa ti rẹ́ pé òun gógó oúnjẹ wọn á ti reduce ẹ̀. Báàgì tí aṣíwájú ń tà ní 50,000 ká máa lọ fíìlì fọ́ọ̀mù yìí. Ohun tó ń tini lójú ní pé o fẹ́ ra báàgì 50,000 wàá jẹ́ lọ fíìlì fọ́ọ̀mù. Èló ló máa fi wọn mọ́tò débẹ̀ ní tọ́tí tí epo tí wọ́n yìí ń sìn. So tí wọ́n bá dá food bank sílẹ̀, ó ní organisation kan tí mo ń bá àwọn èèyàn kan tò lẹ́jọ́ mẹ́ta, ọ̀rọ̀ food bank tí mo sọ yìí ní ẹgbẹ́ yẹn wọ́n pè ní Connecting Grassroots Initiative. Nígbà tí mo bá wọn jókòó dáwọn gbòkè, kí ni iṣẹ́ tí Connecting Grassroots yìí tẹ̀ fẹ́ ṣe? Ẹ jẹ́ káwọn tẹ̀ gbé project sílẹ̀, bí ìjọba ò bá rò dáadáa, ẹ jẹ́ ká bá wọn rò. Mo wà lára àwọn tó ń ṣe idea yẹn pé ká bá dín food bank. A jẹ́ pé tá bá fẹ́ ra bag of rice, tíjọba bá pè ní 10,000, wàá débẹ̀, wàá rà torí pé ojoojúmọ́ lọ́wọ́ máa supply bag yẹn. Tó bá dẹ̀ ti rà, BVN ló máa fi rà, because o tún ní rà sí kó tó lọ ra bí báàgì mẹ́wàá kó wá lọ máa tà ní ṣọ́ọ̀bù ẹ, kó tó dé ṣọ́ọ̀bù ìjọba ó ti tàn, wàá ṣẹ̀ máa lọ ṣọ́ọ̀bù àwọn alára tútà. So ó bá ti mọ̀ pé o ò ní BVN, o ò lè rà ni. So ìyẹn gan jẹ́ ká ní Central Security Code tó débẹ̀, bag of rice ló ní 20,000, ó lè ṣe é ṣe torí pé automated ti wà ń sìn. Ìjọba dẹ̀ ní àǹfààní, gbogbo local government autonomy tó dálẹ̀, owó tó fẹ́ kólẹ̀ yìí kó jẹ́ káwọn local government kó ní iye tó fi ń ra oúnjẹ, kí nínú ọjà kọ̀ọ̀kan kí àyè food bank wà ń bẹ̀, so that tí yẹn bá ti wà, tíjọba ti ń ta oúnjẹ ní tó bá wálẹ̀, ẹnikọ́ni tó bá wùn kó máa ta rice tẹ̀ ní 150,000 lóṣooṣù ní tiẹ̀, èbí tó bá pẹ́ ló máa lọ rà. But tí tìjọba ti wà ń bẹ̀, á jẹ́ kí ìrọ̀rùn
kó dé bá ìlú. Kí president 1.3 billion tó ní kó ń fún àwọn ọ̀dọ́ pé fún youth intervention fund, president kò tó nǹkan kan o, ó dàbí pé kán fi drop of water sínú ocean ni o. Kò mú 1.2 billion gan o tó local government etí ọ̀sà tí mo wà yìí. 1.2 billion yẹn tó bá máa fi tí wọ́n fẹ́ fi dá SME sílẹ̀, small and medium scale enterprises, kò tó nǹkan kan. We need more of SMEs. Àwọn ò nídìí iléeṣẹ́ kankan tó rabatirabati. SME, èyí tẹ́ bá fẹ́ ṣe SME ní agriculture, kò ṣe pé mo kàn fẹ́ ṣe SME kó lọ gbowó ní bank of industry. Ó gbọ́dọ̀ wà ní line of trade tó bá lọ ṣe training. Wọ́n á kọ́ ẹ lóṣù mẹ́fà, wàá mọ̀ nǹkan yẹn, wàá gba certificate ẹ̀, wàá dẹ̀ fún ẹ lówó, wàá dálẹ̀. Ó dẹ̀ gbọ́dọ̀ ní production pé tó bá ti ní owó tó yá lọ́wọ́ ìjọba yẹn tó ti ná tán, wàá gbé dá padà, wàá gba owó míì tó bá tún lé ju owó yẹn lọ, so that you can have more production. Nǹkan tá a fẹ́ kí ìjọba ṣe, and in doing that 1.2 billion ò lè ṣe. And I advise the government must increase monthly allocation for youth development, kò ṣe youth ministry. Tí ìjọba bá ná 60% budget yẹ sórí youth development, kan ná 35 sórí education, 5 tó kù kán máa mọ tó fẹ́ fi ṣe, because youth development yẹn ibẹ̀ ni gbogbo nǹkan tí mo kálẹ̀ yìí ti wà. Oúnjẹ tó ń jẹ bá wà, ogun ò ní sí, Boko Haram gan ò ní rí nǹkan ṣe mọ́. Kò tó níkàkú ti mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ tẹ́ nǹkan fẹ́ rán ẹ níṣẹ́ ibi kan lọ ṣe mọ́. O ti níṣẹ́ lọ́wọ́, bó ṣe ń bí ẹ ló ti mọ, tó ṣe ń graduate ló ti mọṣẹ́ tó fẹ́ ṣe. Àkànní ní graduate tó ń wa márùwá tó ń gàn kadà. We need everybody to be productive. So the government has responsibility. Kí aṣíwájú máa sun rárá fún wa pé ká ní sùúrù. Sùúrù yẹn 18 months ló kù fún ìjọba ẹ̀. 18 months ló kù láti manage the little of the time tó kù. So sùúrù over 15 months 30 ní yìí, kó wà very productive, kó gbọ́dọ̀ declare state of emergency, kó gbàgbé owó tó fẹ́ fi ra SUV ẹ̀mí kan bẹ́ẹ̀ yẹn, kó make sure pé òun gbé oúnjẹ kalẹ̀ fún ìlú, kò ń ṣe oúnjẹ ìgbà tó ṣèlú bá bẹ̀rẹ̀ ká ṣe máa lọ gbé oúnjẹ tí ẹ̀ bá fún wa nígbà tí ebi ń pa wá ń sìn. Tẹ́ wá gbé jáde nígbà tí gbogbo tí ìlú ti sún dé level pé ogun ti ṣẹlẹ̀. Because number one food, orin tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjọba yìí ní pé ebi ń pa wá ní orin tó kọ́kọ́ kọ. So ojúrere ebi ń pa wá yìí la fẹ́ sọ fún ìjọba pé kí wọ́n dẹ́kun, kí wọ́n jẹ́ káwọn aráàlú kan ní ìrọ̀rùn, ìgbé ayé ìrọ̀rùn, kí ìfẹ́, kí government kan wá lọ ṣe ètò àtúntò àbádòfin Nàìjíríà, kó fún wa ní a restructured constitution tí gbogbo àjọ lẹ́nu lé lórí. Wọ́n ti ṣe confab report, kán lọ gbé confab report jáde, àwọn ọ̀rọ̀ wà nínú ẹ̀. Kán lọ gbé 1963 constitution tí constituent assembly bí, àwọn èèyàn náà ló sọ̀rọ̀ ńbẹ̀. Àwọn tẹ́bárí Nàìjíríà ìjọba ní òfin tó dára jù láyé yìí ilẹ̀ Nàìjíríà yìí ló ti ń kọ́. Àwa gan à ń kó òfin fún àwọn orílẹ̀-èdè míì tó ń yá lò ní. Ṣùgbọ́n tí aṣíwájú ò bá gbé gbogbo kẹ́nẹ́ta tó dílẹ̀ yìí, ká tó wí ọdún mẹ́rin bíi sóni ó ti fẹ́ lọ. So káṣíwájú bá wa wò ó, kó ṣe àtúntò òfin, torí pé ọdún mẹ́rin bí ọdún eégún ni. Ká bá rí ti mẹ́rin yẹn ṣe, ẹnu wa tọrọ láti sọ pé ọdún mẹ́rin tó kù kọ́ àṣà máa bẹ̀bẹ̀ fún ní ẹ̀tọ́ wa ni. Ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe eléyìí dáadáa. Tá bá ṣe dáadáa, táwọn èèyàn rí wa pé ìjọba tá jà fún yìí á dúró táwọn èèyàn pẹ̀lú ẹ̀ ni. Bá ṣe dúró táwọn èèyàn náà là dúró ti ìjọba náà lọ́rùn pé ohun tó jẹ́ ẹ̀tọ́ wa yìí ẹ bá wa gbé o. Ẹ̀tọ́ wa fáwọn ọ̀dọ́ ẹ bá wa gbé. We request for establishment of National Youth Development Commission. Pé reason ni pé youth ministries wọn ò rí kankan tán youth lé lórí. Ẹ lọ wo commissioner for youth, wọn ò mọ bó bá ní kí lẹ fẹ́ ní pé kán ṣe sport, ẹ jẹ́ ká lọ ṣèwọ́de, ẹ jẹ́ ká lọ ṣe seminar, ìyẹn ni youth lé lórí. A ní kí youth development commission kó wà in every ministry of government. Youth desk gbọ́dọ̀ máa wà tó máa gba èèyàn not less than 60% gbọ́dọ̀ máa ní youth gbọ́dọ̀ ní interest in anything of government. Ìyẹn ni ọjọ́ ọ̀la wa máa ṣe wà protected. Tó tẹ́ bá tún fún àwọn àgbààgbà tó ti wọ bí 70 kẹ́ ń fún ọ láyé, nígbà ayé mélòó ló kù, but tẹ́ bá fún youth ní 60% of everything of this country. That's what we demand for. If 60% bá wọ ọ̀dọ̀ wa as youth, ní nǹkan kan tá lọ ṣe ní Dubai, ní America lọ. America máa jà fún visa wa ni, because wọ́n mọ ọgbọ́n ta ní.
gbogbo àwọn èèyàn wa tó wà lókè òkun máa wálé, gbogbo ilẹ̀ wa tó sì ṣòfò káàkiri wọ́n á kọ́lé síbẹ̀. Ṣùgbọ́n torí pé a ti rò pé Nàìjíríà ò lè jẹ́ nǹkan kan láì sọ pé Nàìjíríà yẹn ẹ jẹ́ ká faṣọ ẹ̀yà, ẹ má yẹ ká tí ì faṣọ ẹ̀yà díẹ̀ sì wà, oòrùn tó wà nílẹ̀ yóò tó aṣọ ọgbẹ́, ẹ ká fi sùúrù sínú wọn pé Chief Sunday Igboho, Bàbá Banji Akíntóyè àti gbogbo àwọn ajìjàǹgbara, gbogbo nǹkan tá à ń jọ sọ gbogbo alájọ wà nù ilẹ̀ Yorùbá yìí, kò ṣe ilẹ̀ Yorùbá mi là ń jà fún, ilẹ̀ Yorùbá yìí ni gbogbo àjọ ń jà fún. Ẹ jẹ́ ká pàdé lẹ́sẹ̀ àwọn ọba wa. Ó ti di dandan, mo lè má lówó àti perú pàdé yìí, but mo ní ọgbọ́n láti lè bẹ̀ wọ́n pé ẹ jẹ́ ká ṣe ìpàdé yìí nítorí ìfẹ́ tí mo ní pé bàbá Awólọ́wọ̀ ó ti ṣiṣẹ́, ẹ jẹ́ ká jèrè iṣẹ́ tí ó tò lẹ̀, ẹ jẹ́ ká lọ ṣí àwọn nǹkan tó máa jẹ́ kí ilẹ̀ Yorùbá gbòòrò, ká tó débi ìwà àwọn ìṣẹ̀ṣe wa kan fún wọn ní special national holiday. Ó wà nínú àwọn nǹkan tá a jà fún tó yẹ láyé lọ jà fún lọ́dọ̀ Aṣíwájú kó dá Federal Ministry of Chieftaincy and Traditional Affairs sílẹ̀, so that 15% derivation from the federation account monthly tó ń gbà, àwọn náà máa ní 15%, bí local government bá gba 20 kan fún àwọn ọba náà ní 15, so that wọ́n á ti mọ̀ pé 35 ló ń bọ̀, àwọn bá ti mọ̀ pé owó tí wọ́n náà máa dé. So ìwọ bá lówó lọ́wọ́, gómìnà náà local government chairman náà lówó lọ́wọ́, ẹ wá sọ pé ìyàn máa wà ń lù, ìbí káwọn aráàlú ti mọ ibi tó fẹ́ sunkún lọ ni. So ibi tí àròpọ̀ máa jẹ́ kí ìdàgbàsókè bá ìjọba àwa wa nìyẹn. Ní bí ọdún I think around 2020 náà ni tí ìgbà tí àwọn wọ́n pè wọ́n ní Fulani herdsmen tí wọ́n bá gbógun wọ̀lú, wọ́n lọ sí gangan, wọ́n pa àwọn èèyàn lóko. Ìgbà yẹn ni mo kọ ìwé tí wọ́n pè ní South West Security Network, èmi ni tí mo kọ́ lélẹ̀ tí mo submit sí Dawn Commission, mo pé kí Dawn lọ́lọ́la yìí àwa la submit ìwé fún wọn. A dẹ̀ pé ìpàdé yẹn lọ́jọ́ kìíní àná sí Ìbàdàn pé ká lè ṣe nǹkan tá a pè ní fọ̀lúmọ́ là pé fọ̀lúmọ́ ni tó bí Àmọ̀tẹ́kùn tá a rí nílẹ̀ Yorùbá lénìí. Kí ni pàtó ẹ̀ lórí ààbò nínú ìlú àti ní oko, pé kí gọ́ọ̀mẹ̀ntì ní agricultural farm estates resettlement, kò ṣe pé a fẹ́ máa then kán dẹ̀ ṣe títì lọ síbẹ̀, kán develop inú oko náà wá dà. Kò síbi kan tó ń pè lóko nílẹ̀ Yorùbá o. A sọ fún ìjọba ń gbà yẹn pé gbogbo forest wa tí bá lọ láti Ìjẹ̀bú Òde tó náà lọ sí Ìbàdàn, wọ̀ tún àtòsí ẹ oko sùn lọ jà Ìbàdàn sẹ́kọ̀ọ́ àìtẹ̀ tí ẹ̀zọ́ ṣọ́ọ̀ṣì nìkan ló ń kọ́ síbẹ̀. Ṣé ṣọ́ọ̀ṣì nìkan ló fẹ́ bí oúnjẹ fún wa ni? Ibẹ̀ ló yẹ kó jẹ́ farm estate wa. Bó lọ sí Ìtasìn níjẹ̀bú, ilẹ̀ pọ̀ yantirẹrẹ, àárín fi ṣe, àdẹ̀ ń pariwo pé bí ń pa wá, àdẹ̀ ní tó. China wọn ò ní nǹkan àbẹ̀, wọn ò nílẹ̀ tó wà, but wọ́n export, wọ́n ti ń ta gàrí fún wa. Ṣé kò yẹ kó jẹ́ nǹkan tìjú? Wọ́n ń ta gàrí fún wa nítorí pé àwa ni àmọ̀yé ara wa. Tí ìjọba constrainting ní South West Security Network, constrainting ní ẹ̀ ní ètò nǹkan ìbílẹ̀ ni o, kán dẹ̀ fi technology náà kán fi gbáǹdì, kán ní drone camera, kán ní body cam, kán ní kit, kán ní gbogbo well refined training, kán kó wọn lọ sí Israel, kán lọ train, kán kó wọn lọ sí kán lọ train. Wọ́n tó máa lọ kọ́ ìwé nínú wọn, kò yẹ kó kọ́kọ́ kọ́ ẹni tí ó lè kọ́ tí ó lè kà, kẹ́ni pé kó máa ṣe security tí ó mọ intelligence of his own particular area, tí ó lè kọ́ pé tí case kan bá ṣẹlẹ̀ báyìí la ṣe máa report ẹ̀, báyìí la ṣe máa charge ẹ̀ sí court. They need to be well trained. So tí training bá jiná dáadáa, kán dẹ̀ set recruitment, kò ṣe recruitment ti ẹmú méjì wá ládùúgbò, ẹmú mẹ́ta ládùúgbò, kó wá jẹ́ bàbá Kàmá àti ìyá Kàsírá lọ́jọ́ ń pàdé ní Àmọ̀tẹ́kùn, kò lè work. We need a well established security frame
that the community will be communicated ajọmọ máa wà níbẹ̀ ni tó yẹ la ṣe ń sọ pé àwọn ọba wa kan tètè ṣèpàdé yìí gbogbo nǹkan tó bá ètò security lọ yìí duty àwọn ọba ni kò ṣe duty local government kò ṣe duty state yẹn gan duty ń pé àmọ̀tẹ́kùn agbègbè yín ààfin ló gbọ́dọ̀ kọ́kọ́ ti jí láàárọ̀ kọ́kọ́ ó dàbí àwọn ẹmẹsẹ̀ ọba ni àwọn aláàbò ọba ní àwọn local security kò tún ṣe nǹkan tó yẹ kí ìjọba tún máa pàṣẹ lẹ́yìn Nigerian police navy army ìyẹn ní ti ọ̀rọ̀ ìjọba but tó bá ti kan local security ó ti di iṣẹ́ àwọn ọba nìkan so tí yẹn bá wá látọ̀dọ̀ àwọn ọba ò ní fẹ́ jẹ́ kí ìlú ẹ̀ bàjẹ́ á ti wọ́n pé gbogbo yín tẹ́ even àwọn ọmọ gànfẹ́ àdúgbò yẹn gan wọ́n á dára wọn mọ̀ wọ́n á ti wọ́n pé ibi báyìí ni ó tó gẹ́ ọmọ Gẹ̀ẹ́sì ọmọ lẹ́fì o ṣùgbọ́n tá a bá ní àwọn àtúntò yẹn tá a tó pé bó kó wá ṣe ń lọ gbígbèrè kó wá ṣe ń lọ ohun tó jọ máa dá fàfà sẹ́yìn cultism lè ní iye ó ti gbalẹ̀ kan ó ń tì wá lójú pé bó dórí social media lè ní àwọn àgbàgbẹ́ ilẹ̀ Yorùbá kan wọ́n ti wá sọ cultism di ohun tá fi ń yan gan láwùjọ ọjọ́ òní Yorùbá di ta forí lélẹ̀ tí a mọ̀ pé ohun tá à ń kọ́ yìí òun làwọn ọmọ wa yìí máa fi yangàn lọ́la àwádé ọmọ ẹ̀kan fly blue wọlé kejì fly yellow wọn wá fìmọ̀ para wọn ó wá ní pé ò mọ̀ pé ọwọ́ wa lọ ti kọ́ ohun tẹ́yìn fi ń ṣe yangàn yẹn wọ́n á tún lọ advance ẹ̀ sí ni this is not our own culture gbogbo ohun tá à ń sọ yìí mafia world ni it's not part of us ẹ ṣe dẹ́gbẹ́mọlúàbí sílẹ̀ kẹ́ni pé àwa Afẹ́nifẹ́re o àwa kí ló má bàjẹ́ ni wá o ẹ ṣe dáhùn ẹgbẹ́ yẹn lẹ́ẹ̀ka mọ̀ pé ẹgbẹ́ tó bá wùn ẹ́ ni kò bìlọ́ǹgì mo jẹ́ pé kó wá jẹ́ ẹgbẹ́ òkùnkùn kó wá jẹ́ ìwọ bàbá nìsàlẹ̀ kó wá pè yín sáwùjọ kẹ máa show social media kẹ fẹ́ kíra yín kẹ máa kọrin gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn à ń sinra wa lẹ̀ ni so gbogbo nǹkan yìí àwọn nǹkan tó ò ní jẹ́ kí ètò ààbò nínú ẹ̀ òun ni nínú ẹbí bàbá ò lè bọ́mọ sọ̀rọ̀ mọ́ ó yẹ kí ètò ìwà ọmọlúàbí káwọn gómìnà wa kàn fowó lẹ̀ kàn lè máa fi train àwọn ọmọ kàn ní moral instruction àwọn kan speak out ẹ lè rí speak out mọ́ lórí TV tó mọ bá kọ́kọ́ dé nígbà tá a bá kọ́ dé láti school wàá kọ́ lọ tó bá ti lè bẹ̀rẹ̀ ní 4 o'clock báyìí speak out ẹ ti mọjọ́ tẹ máa wò ẹ ti mọjọ́ tẹ máa wo storyline ẹ ti mọjọ́ tẹ máa wo even tẹ fẹ́ wo American film ilẹ̀ àti ṣú bọ̀ nísìnyí kẹkàn tán TV báyìí dé àti ìwòwò lẹ́wọ̀n máa rí kó wá jẹ́ káwọn ọmọ wa kọ́ bá wọ aṣọ péńpé hòtẹ́ẹ̀lì bá wọn wí mọ́nu lé pé lọ tún aṣọ yẹn àwọn òpè mom what do you mean so àwọn ọmọ wa ságì ní aṣọ àwọn ẹlẹ́wọ̀n so gbogbo nǹkan yóò bá ìwọ ọmọlúàbí wa mu ilẹ̀ Yorùbá wa ẹ jẹ́ ká mú ìwọ ọmọlúàbí lókùnkúndùn 1st of May wa yìí tá a pè ní ọjọ́ àyájọ́ fún gbogbo ọmọlúàbí ẹ jẹ́ ká mú lókùnkúndùn ká máa ṣe àjọrò ká dẹ̀ máa jọ ríra wa pẹ̀lú ìfẹ́ tá bá nífẹ̀ẹ́ ara wa ìfẹ́ nìkan ni the only thing tó miss nílẹ̀ Yorùbá kò yẹ pé àmọ́ra wa tá bá gba ìfẹ́ ní ààyè lọ́jọ́ kan Haúsá máa wò wá pé ọjọ́ òlà fífi wá dá nationhood wọn sílẹ̀ yìí a dẹ̀ máa pera Nàìjíríà báwọn náà ṣe ń pera Nàìjíríà tó ń ṣe wọ́n Nàìjíríà tó bá dèlú wọn wọ́n á ṣe Fúlàní tó bá dèlú wọn wọ́n á pera wọn ní wọ́n á yí rìbìkótó Ìgbò adélu wọn wọ́n á yí bìrìkótó àwa wá dèlú wa àwa ní náà Nàìjíríà àwa ní Yorùbá ta fẹ́ yí rìbìkótó ta fẹ́ pera wa lákèésì ẹ jẹ́ ká yí bìrìkótó ká fi ohun kan ṣọ̀kan lórí ọ̀rọ̀ Yorùbá. Mo ń fi àsìkò pé bàbá mi ni máa pè torí ẹni tó bá ti jù ní lọ tó ti wà nípò Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti níṣẹ́ ńlá tó ń gbọ́dọ̀ gbé ṣe kò ń ṣe iṣẹ́ bí nìkan iṣẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n gbèrú orí dẹ̀ ni wọ́n kì í ṣe ìlú àwọn la máa bẹ̀ àwọn lágbà ló máa ń gbà kàn fi àgbà tí wọ́n jẹ́ ńlẹ̀ Yorùbá lè ní wọ́n fi gba gbogbo kò ń ṣe Sunday nìkan àti gbogbo OPC tó fọ́ yẹ́lẹ́yẹ́lẹ́ mo ń bá Mr. Shina OPC mo ń bá wọn sọ̀rọ̀ ní ìjẹta pé ẹ tẹ̀ wá kí ló fà jẹ́ yín àti bàbá Gani ní gbàtà lọ ṣe Yorùbá declaration wọ́n ní àwọn òfẹ́ ni àmú ní ẹyẹ a lè ṣe ìgbà tí bàbá Fáṣọ̀hún kan tó fi kọ́lọ̀ fọ̀rùn kẹwọn
èmi ni lọ́ọ̀yà tó ṣẹ̀ṣẹ̀ tún OPC constitution kọ. Mo sọ fún Mr. Bùnmi Fáṣẹ̀hùn tó jẹ́ national secretary ti Tẹ̀họ́ndà ti Fáṣẹ̀hùn tí Askari jẹ́ president, èmi ni lọ́ọ̀yà wọn globally. Mo ṣe tún OPC constitution kan pé kó OPC òun ṣe ẹgbẹ́ kọ́kọ́ máa gbébọn kọ́ máa protect nítorí pé àwọn ọlọ́gbọ́n ló wà ní OPC, ọmọràn ti wà nú ẹ̀, olóye ti wà nú ẹ̀, kò ṣe gbébọn security àdúgbò yín na OPC ló gbọ́dọ̀ máa nínú OPC ló yẹ kó recruit farmers fún wa. Tábàlà ń wá farmer ńlẹ̀ Yorùbá ń sìn inú OPC ló yẹ ká ti lọ because wọ́n ti búra fún wọn. Ó láwọn nǹkan kan tí àwọn náà ti jẹ tẹ́lẹ̀ kùn. Ó láwọn nǹkan tó pé tí nǹkan bá dé báyìí àwọn kan ti kọ́kọ́ ja méjì kẹ́yìn ọ̀jọba tó ní pẹ́pẹ́ dá sí. A ti kọ́ farm economic plan for OPC to have farming, to have SMEs, to have productive training. In fact, OPC as an organization gbọ́dọ̀ dá wà tó máa ní director general, tó máa ní administrative sector tiẹ̀. Ẹni tó bá jẹ́ president ceremonial ni kó kàn fi máa kó olùjọ ni. Ṣùgbọ́n in every local government ó gbọ́dọ̀ ní network with a central number ID tí wọ́n gbọ́dọ̀ ní as part of our strong arm in Yoruba land tó máa recruit to different bá àpẹẹrẹ ní oúnjàbọ̀ bá àpẹẹrẹ wàá sì kọ́kọ́ lọ sí ibi tí lane yẹn ló ṣe máa wà. Bá dé lane wàá sì kọ́kọ́ maintain lane yẹn. But because OPC gan ti pín sọ́nà márùn-ún torí ẹ̀ la ṣe fẹ́ pe bàbá wa Gani Adams kò ń ṣe ọ̀rọ̀ Ìgbòho kéré ní gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ọ̀rọ̀ Ìgbòho nìkan ó kéré nínú gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ìṣọ̀kan gbogbo táwọn alágbára bá ṣe ìṣọ̀kan lè ní láì pé tó dẹ̀ sí ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kúnnú ẹ̀ tí ò sí pé ìrìkíṣí máa bí tó dẹ̀ sí pé a fẹ́ jẹra amáyé tí ò sí ń bẹ̀ tí wọ́n ń pè pé tí ejò látẹ̀lé tí paramọ́lẹ̀ tẹ̀lé ẹ wá ní pé ìjà ń bọ̀ wọn à nílé kojú ẹ̀. Chief Sunday Igboho náà gbọ́dọ̀ rò ó jinlẹ̀ ó wà lára nǹkan tá a jọ sọ́ngbà yẹn. Ó sọ̀rọ̀ ọjà nígbà nítorí pé wàhálà ìjà ti wà ńlẹ̀ kó tó dín pé abára wa pàdé lójú pápá ni. Bí ìrìn àwọn ọba wa náà ṣí òṣèkò náà nìyẹn. Ọba mi ò lè jókòó tí ọba mi lé ní ìbá ìkọjọ jókòó kọjọ jẹun ní abọ́ kan náà. Wọ́n á ní bóyá o fẹ́ bògùn àbò fẹ́ dé tó fẹ́ lélẹ̀ fún mi ni. Ìfà nínú ìrìn àjò wa tá à ń rìn lọ́wọ́ yìí ọba kan ti pàápàá ṣọ́run ẹ sí mi ni. Ṣé kò yẹ pé wọ́n fi ẹ́ dẹ ìlú mi ni àná mi ní kábíyèsí nínú pé ká wáṣọ kan torí pé oró yẹn ti ẹ̀yà oró la fi ń yóró la ṣe máa pe Chief Sunday Igboho mò ń pè wọ́n báyìí pé ẹ padà wá lé kẹ wá túbà kò síbi kankan tẹ́ ẹ ṣe ń lọ gbogbo London nìyẹn kẹ wá sílẹ̀ Yorùbá kò sẹ́ṣẹ̀ kankan tí Sunday ṣe ẹ tó bá nù ń jà fún àdúgbò tiẹ̀ tó ní pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ àṣàwà Yorùbá tí ìmọ̀ rírì ẹ̀ fún ni pé n tó tẹ̀ kọ́kọ́ ṣe yìí ó yẹ ká tẹ̀ kọ́kọ́ ká honour ẹ̀ pé with special honour Yorùbá land o àfún ẹ o. Báwo la fi jẹ́ akọni Oòduà ẹ̀mí tí mo fi Sunday jẹ́ akọni Oòduà nìbàdàn lélẹ̀ akọni àgbà akin ẹbí lọ́wọ́ mi alẹ́ torí pé a ti rí pé èèyàn tó ní ìgboyà ni tó dẹ̀ ní ọgbọ́n inú tó dẹ̀ mọ àpàdé àlùdé pé kí la lè ṣe ṣùgbọ́n tá a bá wò ó pé tó o bá lo ti ipò ti Gani náà Ààrẹ Ọ̀nà Kakanfò tó náà ní ìgboyà tó ní ọgbọ́n inú tó dẹ̀ ní òye àti kẹ́gbẹ́jọ yàtọ̀ sí àti lead Yorùbá nation struggle ẹgbẹ́ yàtọ̀ Chief Sunday Igboho kẹ́gbẹ́jọ ó lead struggle ni gbogbo ohun tó wà lẹ́yìn Sunday Igboho tó bá ní kó dárúkọ èèyàn mẹ́wàá kò lè dárúkọ èèyàn mẹ́wàá o tó bá ní fọ́ọ̀mù yín dà wọn lè sọ pé fọ́ọ̀mù Igboho la gbà o ṣùgbọ́n èyí tó fi yàtọ̀ nìyẹn tí wọn bá wọn gbà ó bá wa ńlẹ̀ yìí ni jẹ́ kájọ kọ́ ẹ kájọ wò ó lè lé ọmọ ogun lẹ́yìn bí èrò bí rẹ tó bá ní pé mẹ́wàá yìnbọn nu wọn pàfọ́ ẹlẹ̀ ní gbogbo púpọ̀ nu tó kó dánú o kọ́sùn wọn mọ bí tó ti ń bọ̀ ọkàn tẹ̀lé ẹ gẹ́gẹ́ bí aráàlú ni o wọ́n dẹ̀ kàn kíbò sí ẹ pé òun gbìyànjú ni o tó gbogbo sẹ́ni tí ò wúlò èrò yẹn ẹ̀yin ọmọ Sunday yẹn á kún iṣẹ́ tí bàbá Gani ti ṣe tó bá jọ kú tó bá jọ ṣiṣẹ́ pọ̀ sódà tó bá ṣe dọ́dọ̀ àwọn ọba wa wọ́n á lè dúró sí sáà tí wọ́n náà pé eléyìí táwa ń jà fún leléyìí táwa ta jẹ́ professionals lawyers àwa náà gbọ́dọ̀ dúró nítorí àti pé Mr. Fẹ́mi Fálànà pé kọ́ńtà náà gbọ́dọ̀ wà lórí ìjókòó a pé Wọlé Ọlánìpẹ̀kun àwọn bàbá àgbààgbà tá ti pè kò sẹ́nibọ́dì tí a pè yọlọ́jà general ti pè pé káwọn náà lead àwọn yọlọ́jà wà àwọn ọ̀dọ́ minister for youth a ti pè pé káwọn náà lead youth wà kí gbogbo kájọjọ́ mọ Yorùbá
IG of police tó jẹ́ ọlọ́pàá tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá ìwọ náà wàá sọ tiẹ̀. Eléyìí ò sí pé àwa nìkan àbá wa ní àmọ́ sọ, ẹ jẹ́ kí gbogbo wa jọ tọ̀tọ̀ wá sójú kan kó lè bá a lè hó pọ̀. Lórí àpérò gbogbo àwọn lọ́balọ́ba yìí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí gbogbo àwọn ọba aládé wa pé àṣojú ìṣàjú àdẹ̀yájú sí wọn pé ibi tá a gbé pàdé wa sí ìpínlẹ̀ Èkó ní the Monarch Hall ní the 7th of November 2024 nínú ọdún tá a wà yìí dédé aago 10. Ìpàdé yẹn dá lórí ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni. A ti rò ó jinlẹ̀ pé lọ́dọ̀ kábíyèsí Ọọ̀ni ilé ńlá ni. Ohun tí a bá lọ tí gbogbo abájọ ṣe àpérò ẹ̀ òun ló gbọ́dọ̀ gbé padà wá sí world headquarter. Ìbàdàn dẹ̀kẹ̀rẹ́ tá mọ̀ pé as political base wa olórí ilẹ̀ Ìbàdàn Aláàfin ni kò tí ń lè ṣá máa dárí fálẹ́yìn olórí ni. Kò sí bàbá ṣe fẹ́ pè ń sí ilẹ̀ Ìbàdàn lẹ́ni Olúbàdàn àtàláàfin a mọ̀ pé bàbá wọn Olúbàdàn Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ ju bọ́ ṣe wà yìí lọ. A fẹ́ da bàbá láàmú ni because tá bá ní a fẹ́ gbà wọ́n gbọ́dọ̀ wà pẹ̀lú that energy tá fẹ́ fi jẹ́ kí wọ́n fi rí. Ṣùgbọ́n a mọ̀ pé bàbá dàgbà a dẹ̀ lè rán wọn níṣẹ́ dé torutoru. Iṣẹ́ ńlá la gbé kalẹ̀, iṣẹ́ táwa gan ń ṣe tó ogún ọ̀tún tó ń bá tọ̀sùn gẹ́gẹ́ bí ọ̀dọ́ wa ta jẹ́ yìí sìn. A máa sọ pé ó dá ká lọ ràn wọ́n lẹ́rù la fi gbé wá sí ààfin bàbá wa Kúsẹ́ńlá the third ọba Adémọ́lá Saheed Elégùṣì pé kí bàbá gẹ́gẹ́ bí ọ̀dọ́ táwọn náà jẹ́ tí wọ́n dẹ̀ fẹ́ ojú wéjú pẹ̀lú kábíyèsí Ọọ̀ni tó dẹ̀ wà nínú ipò pé àwa náà rí wọn gẹ́gẹ́ bí ẹni táwa náà fi ń ṣàwòkọ́ṣe pé ẹ̀yin ni ẹni ẹ́nájì yìí ẹ̀yin ni kẹ́ bẹ̀rẹ̀ struggle torí pé ewu wòye náà ló mọ ṣòwò yìí tó pé kẹ́jẹ́ kájọ tóra wa lẹ́sẹ̀ nísìn torí pé tó bá ti dé gbogbo àwa yìí náà la ṣì máa ríra àwọn bàbá yìí ti dàgbà ó ti ń kọ́ another generation ní gbogbo wa jọ wà nísìn la ṣe ń ro innovation. Ẹ bá rí gbogbo agenda tá a kà sílẹ̀ pé a fẹ́ discuss it's not just idea pé a kàn fẹ́ wá pé kẹmu minerals kẹ̀dẹ̀ lọ. Àwọn náà níbi tẹ́bà tá a ti ìlú míì bó ṣe ń jọba ń bẹ̀ kọ́ lọ́ ṣe ń jọba àwọn ti ba bẹ̀ jẹ́. Ìlú míì torí pé kò sí ibi tó fẹ́ fi ẹjọ́ sùn ó ti jẹ́ kọ́ dàbí kan ti gbàgbé ìlú mi àwọn orúkọ ìlú mi gan ti parun. Àwọn ọmọ ìlú mi gan ò lè lọ ìlú mi mọ́. Èpè Awólẹ̀ tẹ́ ń sọ yẹn ẹ jẹ́ ń ṣàlàyé fún yín. Kò síbi tí wọn kì í ti ń ṣépè. Èpè mélòó la fẹ́ ní ó fẹ́ jà wá? Ṣépè tọ́lọ́run gan ṣẹ́ fún gbà tí Ádámù ní fi wà nínú pé inú ogun ni wọ́n ó ti máa jẹ. Ṣé yẹn ń ṣépè lọ́tọ̀? Àwọn afi èpè Ọlọ́run wà nílé àwọn afi Awólẹ̀ rí tọ́lọ́run. Ṣé ibo la fẹ́ dúró sí lórí èpè Ọlọ́run? Táwọn fi Awólẹ̀ tábà máa hàn. Àwa wò pé ṣé ti Awólẹ̀ ló ń jà ní àbí ìtọ́lọ́run gan sọ pé inú ogun ni wọ́n yóò ti máa jẹ. Inú ogun yẹn ṣé òdì kankan ti jẹ́ pẹ̀lú rọrùn àbí ìwé ìjò inú rẹ̀ ló máa fi máa wọ́lẹ̀ ìwọ obìnrin inú ìrora ló ti máa bímọ ṣàṣán pé yẹn ò tó lé pè. Ká bá ń fi Awólẹ̀ wé tọ́lọ́run àwa nígbàgbé Awólẹ̀ ká kọ́kọ́ kú dé òpó Ọlọ́run mú pé Ọlọ́run gbà wá. Ká bá fi tọ́lọ́run síwájú kò sí pé kankan tó ń jà wá lẹ̀ Yorùbá àfi inú bí ni àìmọ̀ wá wùtàjọ́ ń wù nísìn kò sí pé tá bá gbàgbọ́ pé pé fẹ́ jà wá ní epo dé lè jà wá. Ṣé pé jà wá la fi ní president ni? Èpè jà wá la fi ní Ọọ̀ni ni? Èpè jà wá la fi ní ilẹ̀ Yorùbá fi ń tò ní? Èpè jà wá náà àwọn Ìgbò ṣe fẹ́ wá gbé kó mọ́ wa lọ́wọ́ ni? Tí ilẹ̀ wọ ò bá ní tó bá ní blessing àwọn alálẹ̀ wa ń bẹ kò sí nǹkan tó ń wá gbogbo ilẹ̀ Nàìjíríà tó sì ilẹ̀ Yorùbá epo ni gold ni diamond ni uranium ni a ní gbogbo ẹ̀ ń bí tábà náà dádúró lẹ́ni ìyà ò lè jẹ wá o kí everybody mọ̀ yẹn o kò ṣe pé àti dádúró kò bẹ̀ wá lẹ́rù o ìdádúró wa yẹn gangan orí ẹsẹ̀ wo la fẹ́ gbélé òun là ń sọ kò tí ì sí ilẹ̀ ẹsẹ̀ ńlẹ̀ tá a fẹ́ fi tilẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ dúró dáadáa ká jẹun kánú ká wo gbogbo ohun tó kù láàrin káwọn olówó wa kọ́ máa jẹ́ àdánìkan jẹ pé olówó Haúsá bá tẹ̀ jáde àdánìkan jẹ tó dà wọn tí wọ́n sádàánù kan máa lọ máa ṣe Boko Haram ṣé bí káwọn náà ṣe ṣe àwọn ọmọ yúùtù wa nìyí ni pé wá gbègbè wa olówó wa ló pọ̀ ńbẹ́ ṣùgbọ́n ẹ lè sọ pé ọmọ 10 tó ń gbà síbi iṣẹ́ lélẹ́yìí
wọ́n kàn dúró kọ́lé sí Amẹ́ríkà kọ́lé sí everywhere jẹ́ kán padà wálé. Ó wà lára nǹkan tá a ṣe pé àpérò yìí káwọn ọba wa lè pe àwọn ọba ló mọ ọmọ ìlú wọn tó jólówó kán fàṣẹ pè wọ́n pé ẹ wà ohun tó ń ṣe yìí ṣe mọ́ ọ gba ọmọ Èkìtì gba ọmọ kìíní kọ́mọ Èkìtì ṣiṣẹ́ lóńdó kí Oǹdó lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ gbogbo àjọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú rẹ̀ pọ̀ ni tájọ́ ta bá nífẹ̀ẹ́ ara wa tíjẹ̀bú ò máa bẹ̀rù Abẹ́òkúta nínú Ògùn state nìyẹn o Ìjẹ̀bú àti Abẹ́òkúta wọn ò lè jọ jókòó báyìí wọn á di Ìbàdàn pẹ̀lú Ọ̀yọ́ wọn ò lè jókòó Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Ọ̀yọ́ gan wọn ò lè rẹ́ káwa ní à ń lọ Ṣakí ẹ mọ nǹkan ṣé yẹn la máa náwó Awólẹ̀ ló ń bá wa ń fà ni èmi ò nígbàgbọ́ pé ìpè Awólẹ̀ kankan torí pé ìpè Awólẹ̀ ò jà mí kò dẹ̀ ní jà ràn mí kò dẹ̀ ní jà ràn gbogbo ọmọ Yorùbá tó wà tó ń gbọ́ mi ní tilé tó kò ẹ jẹ́ a gbàgbé ìpè Awólẹ̀ ẹ jẹ́ ká mú wà wá ká tún wà wá ṣe ẹ jẹ́ ká yá ìwà ọmọlúàbí ọjọ́ tá a bá ti ọmọlúàbí yẹn nìkan tá a bá gbé sórí wa báyìí gbogbo ohun tá a bá fẹ́ lọ́lọ́run a máa ṣe fún wa ó dẹ̀ ti ń ṣe fún wa làwọn ò mọ̀ bó ń ṣe fún wa ẹ jẹ́ ká fi ṣọ̀kan ká fi tó. Ní ṣókí ẹgbẹ́ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá ẹgbẹ́ fún gbogbo pẹ̀lú orúkọ ẹ ti mọ̀ pé gbogbo ọmọ Yorùbá ni ọmọ tó ṣẹ̀bí lè ní mẹ́mbà ni over 40 sub-national group la ní a ní Yorùbá Council of Youth fáwọn ọ̀dọ́ Yorùbá Council of Women fáwọn obìnrin Yorùbá Council of Students fáwọn akẹ́kọ̀ọ́ a ní Yorùbá Council of Civil Servants Yorùbá Council of Lawyers Entertainers Sports so kò síbi tó ń bọ̀ ńlẹ̀ Yorùbá tí ò ní ìgbèríko tiẹ̀ tó gbọ́dọ̀ fit in so gbogbo ọmọ káàárọ̀ òjíire even láti pín ní ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ní ọmọlúwàbí school club fún wọn kí tó bá ṣe ń dé primary tó ń dé secondary wàá join ní Yorùbá Council through ọmọlúwàbí school club wàá ti mọ àwọn nǹkan tá à ń sọ yìí àwọn nǹkan wa yìí náà dẹ̀ ká ti ní àti join ẹgbẹ́ wa lè join through website wa www.yorubacouncil.org www.yorubacouncil.org àdẹ̀ ní àwọn every other means tẹ bá ti fẹ́ pé ó rú yín lójú ẹ pè mí ààrẹ màá gbé kọ́ọ̀lù yín tẹ bá wà lágbègbè yín kò ń sí pé ọ̀run yabọ̀ kò ń ṣọ̀rọ̀ ẹnìkan ládùúgbò yín gbogbo ibi tẹ bá wà gbogbo ilẹ̀ Yorùbá ẹ dẹ́gbẹ́lẹ̀ síbẹ̀ àfàṣẹ sí fún yín ẹ máa fi kóra yín jọ kò dìgbà tẹ bá ṣẹ̀ fi Muhammed wá bá mountain yẹn gan ti wà lágbègbè yín gbogbo yín ibi kọ́nìkọ́ gbá wà ẹ fi ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá sílẹ̀ kẹfì tí inú àwọn ààfin àwọn bá wá ibẹ̀ la fẹ́ máa fi ṣe àwọn ìpàdé pé kájí máa ṣe ìpàdé bí àwọn Ìgbò ṣe ń wà tó ń ṣe ìpàdé ọ̀sẹ̀ẹ̀sẹ̀ kò sí gbogbo ìlú tẹ́ bá dé báyìí wọ́n á jókòó wọ́n á dájọ́ yẹn lẹ̀ 4 o'clock bá wọn ti wà níbi tó ti ń ṣe ìpàdé ẹ jẹ́ káà náà máa nípàdé kò bá jẹ́ kan lóṣù gbogbo ẹ̀ ni and láti lè reach me you can reach me on 08033931229 08033931229 or tẹ́ bá send message sí Yorùbá Council Yorùbá Council worldwide@gmail.com orí ẹ̀ náà tẹ́ bá bá mi lórí Facebook Dọ̀tun Hassan ní Facebook Yorùbá Council wà lórí Facebook ẹ rí wa ẹ reach out to us.